Olúkóyè kó kóyè tiẹ̀ lónìí Olúkóyè kó kóyè tiẹ̀ agbe tí ń gbére pàdé olókun kó má gbére pàdé olókun mọ́ ìwọ Fọláṣadé ṣùṣì ni ẹ máa gbé fún àlùkò tí ń gbére pàdé ọlọ́ṣà kó má gbére pàdé ọlọ́ṣà mọ́ ìwọ Fọláṣadé ṣùṣì ni ẹ máa gbé fún Òdídẹrẹ́ tí ń gbére pàdé Olúwo kó má gbére pàdé Olúwo mọ́ ìwọ Fọláṣadé ṣùṣì ni ẹ máa gbé fún látòní lọ́kọ́ mọ́ kọ́lémọ́lé ẹlẹ́dàá tiẹ̀ ni ọlọ́rin máa rọ̀ mọ́ kọ́ gbére tiẹ̀ fún ọ̀yá bẹ́bí tí bá peku apá tiyètiyè bọ́pà bá pẹja apá tiyètiyè Olúkóyè ọ̀bàrà kóyè ní ìkọ́ kóyè kú òun bẹ́ẹ̀ ọ̀yà máa gbélé lórí. máa gbélé lórí òkú akádàrà rẹ̀ gbélé máa gbélé gbélé méjì kọ́kọ́ dẹ́ gbọ́n sọgbọ́n ìjà máa gbélé máa jà yà máa. Bàdébí iṣẹ́ ó ṣiṣẹ́ là ń ṣe ó. Ọmọ gáràjì. Ká tẹpá mọ́ṣẹ́ ká má ṣe ṣọ̀lẹ. Ọmọ gáràjì. Ẹni jalè ló mọ̀mọ́ jẹ́. Iṣẹ́ ni ṣe ń jẹ́ ọmọ ọ̀lẹ láyé ọgbà. Ọmọ gáràjì. Ibi gbogbo ló gbà lágbára. Ọmọ gáràjì. Ọmọ ọ̀lẹ láyé ọgbà. Ọmọ gáràjì. Ẹni jalè ló mọ̀mọ́ jẹ́. Iṣẹ́ ni ṣe ń jẹ́ ọmọ gáràjì. Bàdébí iṣẹ́ ó ṣiṣẹ́ là ń ṣe ó. Ọmọ gáràjì. Ká tẹpá mọ́ṣẹ́ ká má ṣe ṣọ̀lẹ. Ọmọ gáràjì. Ẹni jalè ló mọ̀mọ́ jẹ́. Iṣẹ́ ni ṣe ń jẹ́ ọmọ ọ̀lẹ láyé ọgbà. Ọmọ gáràjì. Ibi gbogbo ló gbà lágbára. Ọmọ gáràjì. Ọmọ ọ̀lẹ láyé ọgbà. Ọmọ gáràjì. Ẹni jalè ló mọ̀mọ́ jẹ́. Ilé la ti ń kẹ́sọ̀rọ̀ dé. Ìwà jẹ́jẹ́ ló yọmọlúwàbí. Ìwà lẹ́wà ọmọ ènìyàn. Ìwà lọ́ba àwúre. Ká ṣe jẹ́jẹ́ jẹ́jẹ́ láyé gbọ́n. Ká tẹpá mọ́ṣẹ́ ká má ṣe ṣọ̀lẹ. Bíbí rẹ̀ ò ṣe fowó rẹ̀ o. Ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn. Iṣẹ́ ni iṣẹ́ ń jẹ́ o. Ọmọ gáràjì. Bàdébí iṣẹ́ ó ṣiṣẹ́ là ń ṣe ó. Ọmọ gáràjì. Ká tẹpá mọ́ṣẹ́ ká má ṣe ṣọ̀lẹ. Ọmọ gáràjì. Ẹni jalè ló mọ̀mọ́ jẹ́. Iṣẹ́ ni iṣẹ́ ń jẹ́ ọmọ ọ̀lẹ láyé ọgbà. Ọmọ gáràjì. Ibi gbogbo ló gbà lágbára. Ọmọ gáràjì. Ọmọ ọ̀lẹ láyé ọgbà. Ọmọ gáràjì. Ẹni jalè ló mọ̀mọ́ jẹ́. Iṣẹ́ ni iṣẹ́ ń jẹ́ ọmọ gáràjì. Bàdébí iṣẹ́ ó ṣiṣẹ́ là ń ṣe ó. Ọmọ gáràjì. Ká tẹpá mọ́ṣẹ́ ká má ṣe ṣọ̀lẹ. Ọmọ gáràjì. Ẹni jalè ló mọ̀mọ́ jẹ́. Iṣẹ́ ni iṣẹ́ ń jẹ́ ọmọ ọ̀lẹ láyé ọmọ gáràjì. Ó sọ fún mi lánàá pé gbogbo ara ní rọ mo sì rò pé ó mọ̀ sùn títí dìwò yìí àfi bí mo ṣe rí o tó ń ṣiṣẹ́ látàárọ̀ ìwọ nìkan ò mú gbá ò má wò ó ti fọṣọ ó ti fọbọ́ ilẹ̀ náà ló tún gbà yìí kẹ́mi ń dẹ̀sìn mi. Mọ́mì ṣé ìní màá pè kí wá bá mi ṣiṣẹ́ ni nígbà tí mo ní níwájú tí mo dẹ̀ sí ní lẹ́yìn. Ọlọ́run ò máa ṣe o mo máa dúpẹ́ tó fi rú ọmọ ìkẹ́mi o Ọlọ́run kúkú bá mi dẹ̀ sí. Àmín. Lágbára Ọlọ́run wo má fẹ̀yìn ti jẹun ẹni. Àmín àmín. Wá ṣoríire. Àmín. Òótọ́ ni ọmọ tá a bá bí ilé ọgbọ́n ó di dandan kó rọgbọ́n mú ṣe ilé ayé àbí ọ nílé ọgbọ́n ó sì rọgbọ́n mú lò ó wá ní ṣìṣe o ò ní ṣubú dànù ní agbára Ọlọ́run ìwọ náà àárọ̀ ọmọ pè ránṣẹ́ ọkùnrin àkókò balẹ̀ lójú ẹ̀mí mi wò wá ṣoríire wá débi gíga gíga gíga.
búrẹ́dì nìkan ló ń tà tá à ń pò ní búrẹ́dì tó lè dáhùn. Gbé búrẹ́dì wá. Gbé búrẹ́dì wá dẹ́ pé. Ó ń gbéná ń yá bọ́ tẹ̀. Ọmọ ní búrẹ́dì. Ẹrù. Hello. Àwa máa ń ju búrẹ́dì lọ. Ṣé búrẹ́dì nìkan ló tà? Bọ́tà náà wà ń bẹ̀. Ọlọ́run. Tọ́lọ́run fi kẹ́ ẹ mélòó ló máa ń yin lọ́run lóòjọ́? No, má fi garasi, má fi garasi, má fi garasi. Turn, a máa ra gbogbo búrẹ́dì ẹ. Ọlọ́run. Ọlọ́run kẹ́ púpọ̀ gan. Ọlọ́run. Ọlọ́run kẹ́. Mo like. Ọlọ́run kẹ́. Ọlọ́run kẹ́. Ọlọ́run kẹ́. Búrẹ́dì èlò ni kí n mú wá? Èló ni gbogbo gbà ẹ gangan? Ẹ fún mi 7,000. 7,000. Péré. Ṣé o máa gbé tẹ̀lé wa dé gáràjì wa? Sórí and again tó bá ti gbé tẹ̀lé wa, èmi mo ní ṣáàsì gan gbòòrò. A máa fún ẹ ní támákì tó máa ti máa ta búrẹ́dì ni, o máa gbé sẹ́nu gáràjì gbogbo yẹn, o máa rà ń bẹ̀. Lábánsì kó máa kiri. Agbára bá ń sìn náà kí mi. Lábánsì wọn bí wọn dá. Agbára bá ń sìn wọ́n bí. Támákì ni ti máa gbé ẹ débẹ̀ owó kó máa gbà. Mo lẹ́nu o. Mo ti gbọ́ èlò lẹ fẹ́ rà gan-an náà. O bìlífù wa, ìwọ máa wọrí. Yẹ kó mọ owó wà. Láì ra búrẹ́dì rárá gan. Níbo? Òye kó lè mọ báwa gan akọ́kọ́ ìyàwó ṣe. Mo fẹ́ fún ẹ lélẹ̀. Kó kàn jẹ́ kí n lè mọ ẹ jù báyìí lọ. Kí ni kí n fowó yín ṣe? Mo fẹ́ fún ẹ ni. Ẹ jọ ẹgbẹ́rún mi jàre. Tó ti dìjà ni. Kò máa ṣẹjọ́ yín o. Ṣẹjọ́ yín ni. Ẹjọ́ yín kọ́ rárá. Irú ẹ̀yìn yìí sí mi. Ó ṣẹjọ́ yín rárá. Ẹ̀wọ̀ ẹgbẹ́rún mi jà. Ẹgbẹ́rún mi jọ. Ẹgbẹ́rún mi. Ẹgbẹ́rún mi. Ọlọ́run ò lè dágbé. Bóyá gbé kó máa lọ. Ọsàn tó ní gbajúmọ̀ tí ó wọ̀ lọ́rọ̀ ẹ. Ọlọ́run yẹ kó mọ̀ ẹnu wà ń bẹ̀. Ọlọ́gbẹ́ni tèmi ni mo láìkí ẹ gangan, má gbẹ́ni fún. Ayé máa pàdé. Tá a bá ríra lókè, a máa ríra sálẹ̀. Kẹ́mi, ṣé mo dúpẹ́ ní sí kò tọ́jú mi. Tó bá rántí pé lákòókò kan ó láwọn ọ̀rọ̀ kan tó ń béèrè lọ́wọ́ mi pé kí n ṣàlàyé fún ẹ tí mo sọ pé àsìkò tí tó àsìkò tí wá tó báyìí tó rà lè sọ pé ó máa pẹ́ kó lọ yá. Ẹ pẹ̀lẹ́ ṣé kí bá gbé yín. Etí mo mú yẹn náà ti tó. Ṣé o rí Kẹ́mi? Ìwọ ni kọ́kọ́ mú bí o. Bẹ́ẹ̀ ni kódà o ní bàbá ó sì láwọn ẹbí bàbá pàápàá kódà àwọn ẹbí ìyá tí mo jẹ́ ìyá rẹ̀ mi gan lẹ́bi. Àmọ́ ìṣẹ̀lẹ̀ ẹbí kan ló ṣẹlẹ̀ lọ́jọ́ náà lọ́hùn. Ọdún táwọn yìí ti pẹ́. Ó láàbúrò. Ṣàdédé níwọ àti bàbá àtàbúrò ẹ̀ lẹ́ ń rìnrìn àjò kan. Ìjàmbá ọkọ̀ bá ṣẹlẹ̀. Inú ìjàmbá ọkọ̀ yìí ni bàbá àtàbúrò rẹ̀ ti gbẹ́mìí mì. Ó kú pátápátá. Má sunkún mọ́. Tó bá jẹ́ pé Kúnlé mú kú padà ló yẹ káwọn náà ti padà torí mo sún. Láti ìgbà náà lọ́hùn mi ò rí èèyàn kankan. Gbogbo àwọn ẹbí bàbá rẹ̀ kò sẹ́ńtẹ́ni tó wá wá rí. Kódà àwọn ẹbí tèmi mi ò rí èèyàn kankan. Àfẹ́mí àfiwọ́ àfọlọ́hún ọba àìṣọmọlẹ̀ yìí o. Ìlú Ajílékè kan lóhùn ó jìnnà gan síbi ibẹ̀ láti wá. Mi ò rí èèyàn kankan. Àdágbé àdáfà. Torí àbámọ̀ tó lọ́jọ́ bá dé fáwọn ẹbí bàbá ẹ lọ. Ẹ pẹ̀lẹ́ mọ́ mi. Ikọ̀ pọ̀ mi.
ṣe yín. Mọ́mí. Ta ló wà nílé o? Mọ́mí. Ẹ gbà mí o. Ara ti gbọ́. Mọ́mí. Wá ìtẹ́ ṣe ń sùn. A ní kí bá máa wá aláìsàn tára wọn ò yá. Èdè wa ń sùn. Tó bá yẹ pé drip yìí, tó bá yẹ pé stop. Báwo lè fẹ́ wá pe àwa nurse láti attend sí yín? Nurse, ẹ má bínú. Ó ti rẹ̀ mí ni. Anyway, a ní ká wá ṣe fúnpa mọ́mì yín ni. Ká lè wo bí àlàáfíà wọn tó ṣe rí. Ok, ẹ ṣé ma. Sorry, madam. Nurse Titi. Oh, back. Nurse, ṣé kò sí? Kò sí kankan, madam. Ẹ má worry. No, doctor wa attend sí wọn. Ok, ẹ ṣé. Ẹ pack. Pẹ̀lẹ́ madam. Aunty. Yes. Kí ló dé kílẹ̀ yín ṣe ń bí báyìí? Mo ti sọ fún yín. Mo ní pé owó la need. Owó ni kíní yìí need. Lóòótọ́, ẹ̀bùn mi sì fẹ́ rówó. Aunty, láìṣọmọdé, bó lẹ ti fẹ́ rówó. Ibi tó bá wùn yín kẹ́ ti rí. Iṣẹ́ ti wá ní ká ṣe kíni? Ká ṣe tiwọn. Ká gbowó. Ṣé understand? Ẹ lè sọ pé ẹ fẹ́ lọ sọ́dọ̀ babaláwo. Kí babaláwo bá yín wá epo, kó bá yín wá epo. Pẹ̀lú owó ara tiẹ̀ kò possible àǹtí ṣe bẹ́ẹ̀ yín nù. A lè lose mọ́ mi báyìí. Ẹ ní láti wá owó yẹn. It's very 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 important. Ṣé ẹ pẹ̀lẹ́ madam ṣe gbọ́ ẹ jọ àní owó yẹn as fast as you can. Mọ́mí, ẹ pẹ̀lẹ́. Ọlọ́run mú mi dáadáa. Màá rí pé mo lọ owó yẹn kí n fún yín. Mọ́mí, mo gbọ́dọ̀ pé ẹlẹ́dàá yìí á sì mi lọ. Mo ti pẹ́ dé.
Kí ló dé, madam? Iṣẹ́ mo gbà tí mo ti hàn nú bẹ̀yẹn fún yín ṣá. Tí ẹ dáhùn. Ẹ wò ẹ máa dúpẹ́ fọ́lọ́run ọba o pé kì í ṣàwọn boys tó máa ti mú kú mu. Wọ́n kàn fi mọ́tò wọn fi crush yín down ni. Ẹ ní sùúrù, ẹ ní sùúrù. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan? Owó. Kí ló ṣòwò? Mọ́mí mi. Ó ti yé mi, ó ti yé mi. Ẹ bọ́ ṣẹlẹ̀. Ibo lẹ́ ń lọ gan? Ok, ó ti yé mi. Ẹ máa bọ̀ ní mọ́tò, máa bọ̀ ní mọ́tò. Wàá máa sọ ọgbọ́n ìtókù lọ. Nǹkan tó ṣe madam. No. Possible. Ara nǹkan tí mo sọ fún lady nìyẹn. Mo ní pé kó ṣe kí ni, kó tètè lọ ṣe nǹkan tó máa ṣe. Ó máa yẹ àti lose one. Àti lose one. Boss, ẹ pàkún. All right, sir. Ẹ pàkún. Even àtọ̀ tí nǹkan kan bá ń ṣe mọ́ mi kò yẹ kẹ́ ẹ jẹ́ kó tún affect ẹ̀yin. Débi wípé wàhálà wa pé méjì. Anyways, ẹ má worry ṣe ti gbọ́. Ẹ má worry. A máa wá nǹkan ṣe sí. Tá bá ti dé hospital sí, a máa wá nǹkan ṣe sí. Ṣe ti gbọ́. It's okay. Ó ga o. Ọlọ́run á fún ọ lálàáfíà. Àgbàrọ̀ lọ. Ẹ má worry. Ṣebí ó níbi tèmi náà ń lọ tí mo fi padà ń sìn. Tó fi gbé lọ sí hospital yìí. Ẹ má worry. It's okay. Ẹ má kì mọ́. Ẹ ṣe sá. Ẹ má worry. Tọ́rọ̀ bá rí bó ṣe rí yẹn. Àdúrà ló yẹ kẹ́ ẹ máa gbà. Kò yẹ yín. Kò yẹ kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní fìlú mi ṣe láyé débi pé ẹ máa lọ dúró síbi tẹ́ ẹ dúró sí yẹn. Tí nǹkan mi bá lọ ṣẹlẹ̀ sẹ́yìn nǹkan wàhálà di méjì nìyẹn náà. Ẹ má worry. It's okay. Ẹ ti gbọ́. Ẹ bá dé hospital. Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe. Wá ní mọ́mí ìdẹ̀sí náà. Ibi náà ló wà. Àwẹ̀ ẹ̀dẹ̀ náà. Mọ́mí gan. Ọ̀nkú báwo lẹ jẹ́ sí wọn sá? Actually, family kan náà jọ ní wa. So, nǹkan tó wá fẹ́ sọ ní kẹ́ ẹ sọ, the problem, kí ló ṣẹlẹ̀ tó náà wà? Ọ̀nkú, ẹ̀yin ṣe bá sọ wọ́n ti pàtó. Lọ síbo. Ẹni sùúrù madam, ẹni sùúrù. Easy. It's okay. Easy. No. Oh my gosh.
No! Easy. Kò ṣe bọ́ sí mi! It's okay. What's probably this lie? Mommy promised me, my baby. Let's go. No! No! Àyọ̀mọ́ ìfẹ́ o, ṣóun la jẹ́ fúnra wa o. Ayọ̀ ọkàn mi, mo fẹ́ ọ bí ẹyin ojú. Olólùfẹ́ mo fẹ́ ọ púpọ̀. Fẹ́mi, Fẹ́mi o. Fẹ́mi, Fẹ́mi, mo fẹ́ ọ. Olólùfẹ́ mo fẹ́ ọ púpọ̀. Fẹ́mi, Fẹ́mi, mo fẹ́ ọ púpọ̀. Fẹ́mi, mo fẹ́ ọ. Ẹni tó dúró tì ní nígbà ìpọ́njú lọ́rẹ́ òtítọ́. Ènìyàn bomi lára jọ ṣọ̀rọ̀ ẹni lẹ́ni lẹ́yìn àpọ̀bọ̀. Ẹni tó láṣọ tí kò lẹ́nìyàn ìhòòhò ló wà o. Torí mo ní ọ lẹ́yìn mi ò mo lè wẹ̀kùn ayé jẹ́. Olólùfẹ́ mo fẹ́ ọ púpọ̀. Fẹ́mi, Fẹ́mi o. Fẹ́mi, Fẹ́mi, mo fẹ́ ọ. Olólùfẹ́ mo fẹ́ ọ púpọ̀. Fẹ́mi, Fẹ́mi, mo fẹ́ ọ púpọ̀. Fẹ́mi, mo fẹ́ ọ. Olólùfẹ́ mo fẹ́ ọ púpọ̀. Fẹ́mi, Fẹ́mi o. Fẹ́mi, Fẹ́mi, mo fẹ́ ọ. Olólùfẹ́ mo fẹ́ ọ púpọ̀. Fẹ́mi, Fẹ́mi, mo fẹ́ ọ púpọ̀. Fẹ́mi, mo fẹ́ ọ. Ẹni tó dúró tì ní nígbà ìpọ́njú lọ́rẹ́ òtítọ́. Ènìyàn bomi lára jọ ṣọ̀rọ̀ ẹni lẹ́ni lẹ́yìn àpọ̀bọ̀. Ẹni tó láṣọ tí kò lẹ́nìyàn ìhòòhò ló wà o. Torí mo ní ọ lẹ́yìn mi ò mo lè wẹ̀kùn ayé jẹ́. Olólùfẹ́ mo fẹ́ ọ púpọ̀. Fẹ́mi, Fẹ́mi o. Fẹ́mi, Fẹ́mi, mo fẹ́ ọ. Olólùfẹ́ mo fẹ́ ọ púpọ̀. Fẹ́mi, Fẹ́mi, mo fẹ́ ọ púpọ̀. Fẹ́mi, mo fẹ́ ọ. Olólùfẹ́ mo fẹ́ ọ púpọ̀. Fẹ́mi, Fẹ́mi o. Fẹ́mi, Fẹ́mi, mo fẹ́ ọ. Olólùfẹ́ mo fẹ́ ọ púpọ̀. Fẹ́mi, Fẹ́mi, mo fẹ́ ọ púpọ̀. Fẹ́mi, mo fẹ́ ọ. Hello. My dear. Ìwọ tí mo fi lẹ́nu bedroom ń sìn tó ń sùn. Ìgbà ló wá jí. Wọ́n ti gbà wọ́. Mo ti dó sí bàdá ìtẹ̀ nǹkan. O kàn rí mi ni. Really? Yes. I'm just looking at you. Kí ló dé? Ìfẹ́ mi. Mo kàn ń wò ẹ́ látẹ̀ kan ni. Mo rí pé ọmọ ló dára tó báyìí. Mo wo iṣẹ́ tí Ọlọ́run Elédùmarè parí sí ẹ lára. O ò mọ̀ mi láti ibì kankan, ìfẹ́ mi. You took me from nowhere. Ọlá mi. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ gidigidi gan. You are a God sent. Kẹ́misọ́lá mi. Yes, dear. You know I love you. Yeah. Ṣorí mi ò kí ń ṣe Ọlọ́run. Mi ò kí ń ṣe Ọlọ́run. Àmọ́ mi ò kí ń ṣe ẹ̀dá tí ó máa sọ àdéhùn tí ò ní múṣẹ. Nǹkan tí n bá lè ṣe mi ò kí ń sọ. So má dúpẹ́ lọ́wọ́ mi lórí wípé I took you from nowhere, I took you from nowhere. No, stop saying that. Ìfẹ́ ló matter. And ìfẹ́ yẹn ni mo fi hàn sí ẹ. O tún máa sọ̀rọ̀ tó ní ọmọkùnrin ló dáa tó yìí ló ṣe bákan bákan. Well, I thank God for that. Ọlọ́run ló ṣe yẹn. But ìwọ náà ò bá lọ́mọbìnrin. Obìnrin tí wọ́n fi ń yangàn ní ẹ́.
so inú mi dẹ̀ ń dùn láti máa fi yangàn láàrin àwọn ọ̀rẹ́ mi láàrin ẹbí everywhere kò síbi tí mi ti lè fìfẹ́ hàn sí ẹ. You're so pretty. Ọlámi, are you promising me wípé ò ní fi ìgbà kankan fi mí sílẹ̀? Fẹ́mi, ẹ̀yin jú mi ìgbésí ayé tèmi nìkan sórí nígbàtàyé bá ń jáyé nígbàtàyé bá tún jẹ́ ayé mọ́ ni màá máa nífẹ̀ẹ́ títí ayé ni. Ó dàbí ẹni pé o mọ irú bó ṣe jẹ́ níwájú mi. Ọlọ́run jẹ́ mọ ìyá rẹ̀. Mo nífẹ̀ẹ́ dọ́kàndọ́kàn ni mo dẹ̀ ń promise ẹ kò sí èèyàn kankan, I say it again, kò sí èèyàn kankan tó lè ya èmi àti ẹ. Kódà kò sí obìnrin kankan tó máa dé sìn tó máa rí àárín èmi àti ẹ tó dẹ̀ máa yà wá láyé. I promise you. Really? Because I love you so much. You will understand the way that I'm gonna say. No! Come on. You're doing my people away. Oh, yes. Thank you. Thank you. I trust you. Abajagun. Irú mọ́lẹ̀ bàbá. Gbádé. Àwọn méjì fún yàn kan. Ọ̀gá mi ló ṣú ọ̀. Irú mọ́lẹ̀. Àpá àgbàlagbà sáàyè. Ẹ tẹ̀mí mọ́lẹ̀ kẹ́ kọjá bàbá. Àpá àgbàlagbà. Àwọn ni mò ń gbọ́ ariwo wọn tà yẹn. Ṣùgbọ́n àwọn alágbára tẹ̀múlẹ́sì náà ni. So àwọn idiot yẹn náà tún pariwo yẹn àbí. Àwọn ni. Number one. Oisa. Tuaka. Fábẹ́lájà. Àbí ayé tí a kọ́lẹ̀ kù. Tani ayé tí a kọ́lẹ̀ kù. Wọ́n ṣe lè fi wọ́n yóò alẹ́ wọlé. Kí ló fẹ́ lẹ? Bàbá mi ò sílẹ̀ kù fún ẹni bàbá. Eléyìí àwìrẹ́ ni. Bàbá mi tó ṣú ọ. Tọ́lẹ̀. Àbẹ́jọba lọ́kà bàbá. Tọ́lẹ̀. Sáré o. Àwọn guys yẹn ọ̀nà kó tíkẹ́ẹ̀tì wá sí unity àwọn jagun ní last time. Kí ni wọ́n ń try láti. Can you just imagine? Ṣòtún gbọ́, ó bẹ́ẹ̀ ń jọ fẹ̀bọ́ lẹ̀ kan ṣe túwálì. Nínú ilé tí èèyàn ń gbé tí ìṣàwọn nìkan ló ń gbé ní ilé rẹ̀. Can you just imagine? Ṣé bí èèyàn ní àwọn àgbẹ̀dẹ? Ṣé bí chairman bìkan làwọn yẹn náà? Àbí èèyàn kan ní kúnlẹ̀ pólì chairman bìkan lòun náà? Kò dẹ̀ fi ariwo pé kí wọ́n kàn máa pariwo unnecessarily. Ẹ máa caution lórí gbogbo àwọn ọmọ tó ń tẹ̀lé pẹ̀lú díẹ̀tì yìí kò lè caution àwọn ọmọ ẹ̀ kò lè yà mí lẹ́nu fún. Anyways, illiteracy is a disease. Òun ló ń bá àjàbó ṣe wà yẹn. Idiot. Mo ti gbọ́. Ẹ ṣàyẹ̀wò lọ tiwọn tó náà kẹ́ tó bọ́ síta. Yes. So kí n jẹ́ kán lọ tán kémi tó jáde lọ síbi iṣẹ́ òòjọ́ tèmi àbí? Bẹ́ẹ̀ni. A máa farada. Ẹ ti gbọ́? O pọ̀ fún rẹ ni. Okay now. Ó sì máa wà òkè. Ó gbàjáde ọjọ́ bẹ́ẹ̀. Thank you. Ẹni orírun sí ni ló lè ṣe ní lóore. Kì í burúburú kó má má kẹ́nìkan mọ́ ni. Ẹni tó mọ̀ la ò mọ̀, ẹni tó mọ̀ la ò lè sọ. Sọ mi bá rè gbẹ̀mí kan lóore Èdùmàrè. Bókòkò. Come in. Okay. Yeah.
You can go. All right. Irony. Eh? Wow! This is nice. Long shit. Thank God. Thank God. Thank God. In fact, ọ̀gá láti rí kíní yìí. God. Mo láti jẹ́ kọ́gà rẹ̀ nísinsìnyí kíákíá. Ọ̀gá, mi ìpa bí ṣe jẹ ríjọ́ kọ̀ọ̀kan. Ṣadé. Sá. O fíjọ́ kọ̀ọ̀kan máa bí ṣe. Last week nǹkan. Ó rẹ̀ mí díẹ̀ níjọ́ yẹn ni. Okay, ó rẹ̀ díẹ̀ ó wá. Week before last call. Ọ̀gá, mi ìpa bí ṣe jẹ ríjọ́ kọ̀ọ̀kan. Yes. Manager. Ṣadé ṣì máa lọ náà. Màá pẹ́ padà. Good news ni mo mú wá sir. Yeah, product wa wọ́n ti approve ẹ̀. Product wa ewo. Ti àwọn Golden Park. Ti Ascent àwọn Golden Park. Wọ́n ti approve ẹ̀ sir. 3 months lọ fún wa dáhùn pé wọ́n máa dá ìsì wa padà. Ẹ wo bẹ́mi náà ṣe rò nìyẹn o. But bí secretary mi ṣe gbé file wá fún mi nísìnyí báyìí, mo yẹ check ẹ̀ nìyẹn. Ìmọ̀lẹ́ pé wọ́n ti send ìní ẹ̀ wá. Ẹ lè imagine mo ṣe ń pè wọ́n sà. Àìmí náà mi jẹ́ kán ó sinmi. Every time ni mo fi calling ni mo fi ń dá wọn láàmú. Irọ́ ni o, òun pè wọ́n. Every time ni máa fi call máa fi ń dá wọn láàmú. Bọ́yẹ̀ wáyé. Well done job. Inú mi dùn o. Ẹ ṣé gan sà. Eléyìí jẹ́ kí n mọ̀ pé mo láti increase salary ẹ̀. Ṣé lóòótọ́ sà? Ẹ ṣé gan, God bless you sir. Now, kò sí kò tí fẹ́ ṣe sí. Mo fẹ́ lọ pursue ẹ̀ tí gbogbo ẹ̀ máa wọlé bá padà. Àdéhùn ìyẹn lè fi mi. Mo kàn fẹ́ kẹ́ ẹ gbọ́ náà ni. So kí mi lè kẹ̀dẹ̀ fún mi go ahead kí n lè. Lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ ṣé sir. Kí ló dé dúró? All right sir. Thank you sir. Congratulations sir. Kule. Báwo ni díẹ̀? Fine. I was on date. Oh, thank God. Ṣé dẹ̀? Sorry. Yeah, báwo ni? My dear, ebi ń pa mí. Kí ni mo láti jẹ? Oh, mi ò ní choice anything tẹ́ bá ti sè, òun ni máa jẹ. Okay. Bí kí n take shower inú so that money set table. Definitely. O ṣe. Jẹ́ kí n lọ wẹ̀ ẹ́. All right. Máa lọ sí kitchen. Máa lọ sí kitchen. Madam, how are you? Wow, ọ̀gá ẹ̀kọ́. Wọ́n ti ṣe tán. Ó ti ṣe báàbí. Ẹ̀kọ́ ni wọ́n wá lọ. Ẹ̀fọ́ ni. Mo lọ lé ọkọ mi. Kò bá sọ fún mi pé ọ̀dọ̀ boyfriend ẹ ló ń lọ ni. Ó fẹ́ kí n mọ̀ pé lọ́kọ. Anyway, take care. Bravo. All right now. Okay, later. Ìwọ ò tí ì lọ ni? Mo ti ń lọ náà ni. Okay. Take care. Ó di Monday o. Àwa ò tí lọ ní. Ìwọ náà mo dúró dè. Mo dúró dè. Ẹ oníwò papòdà. Èmi lọ lé tèmi ni. Mo ń lọ sílé. Ìwọ ń lọ sí Kẹjà, èmi lọ sórí island. So o ti gbàgbé pé mi àti ẹ lájọ máa jáde lé ní Friday tá bá close. Oh, that's true. Jaiye, ṣorí jẹ́ kí n sọ nǹkan fún ẹ. Mi ò ní lè tẹ̀lé ẹ lọ síbẹ̀ yẹn. Ó mọ̀ pé tí n bá ti close ilé ni mò ń lọ. Kò sí nǹkan tí mò ń wá kiri. So tí a bá ṣiṣẹ́ láti ọjọ́ Monday títí di ọjọ́ Friday, ó tá bá fi 30 minutes ká fi hang out pẹ̀lú àwọn boys. Ó ti pọ̀ jù. Ìyàwó abínú. Jaiye, irú life tèmi àti ìyàwó mi ń live life òyìnbó ni. Ṣé ọ̀rọ̀ mi yẹ ń sìn? Ó ti mọ time tí mò ń close. When it is 5 o'clock, 6 o'clock mo ti wọnú ilé mi. Kò sí nǹkan tí mò ń wá kiri, kí ló sọnù lọ́wọ́ mi. Ṣorí tó bá jẹ́ pé yẹn lè ní àjọ máa jáde ni. Yeah, àjọ máa jáde. Mo dẹ̀ promise ẹ à nílò ju 30 minutes lọ. 30 minutes. Yes. 30 minutes. Yeah. 30 minutes. A minute after 30 minutes. I'm off. Ṣorí tó bá dé bẹ̀rẹ̀ lé ní. Ó sọ fún mi pé ó máa lò more than 30 minutes. Wàá lò 1 hour
30 minutes or more than that. Okay, mo díẹ̀. Ìwọ. Tí mo fẹ́ wò bóyá o máa tẹ̀lé wọ́ọ̀tì ẹ̀. Yes, Jano. I'm telling you, my enjoy. Pápá tẹ̀lé ni. Kò sí wàhálà. Okay, o. Kò sí wàhálà. Mo ṣàṣọ gba àdìmí tó dọ̀pọ̀ lérí àyè. No. Kò sí ọ̀dọ̀ kankan. Yeah. Fún mi lówó connect, my pocket won't connect, my boots they ask, show sheep. Money for you with it. Sell it on this. Mr. Ruti Samsung on this. Love you on this. Show them say me back down. See me killing the beating, killing the reading. Assassinating all the sexy ladies. Baby money go to Shadia do. Calm down, body do. Stop killing the attitude. Why they look like Scooby Doo? My body's not my command. Me I be on a show Jackaban. Jackaban. For the society, I won't go fish a bad. Baby, when bad. When you're the one that want to see. Oh, yeah, you bad. And I say you like the way me doing. Sexy, right? So, baby, when you're booty. Sexy, right? I like the way you do. Right? My baby, when you're booty. Mama, when you see the cause calamity. The cause calamity for the society. It's your bumper when you see get the continuity. You see to my room like drop it to grab it. Then I drop it to grab it. Bumper. But they make me the wonder. That is the track like a thunder. Because why doesn't matter? Yeah. You're the bumper. But they make me the wonder. That is the track like a thunder. Because why doesn't matter? Yeah. You're fine. But she don't have it. Silly for fine. Cause I really get it, don't low la common. But baby now, yeah baby, come to me, God. Cause I really want to know and take it on. Okay, nah. But go let's say put you. Show them on the mix. Olólùfẹ́ o, ìfẹ́ rẹ lọ́kàn mi dùn. Ìfẹ́ àdàpà ni mo ní sí ọ. Ẹlẹ́dàá ló yọ wá papọ̀, èṣù kò níyàwó o. Sábàbí ìfẹ́ tó so wá pọ̀ sábàbí ire ni. Àyọ̀mọ́ ìfẹ́ o, ṣóun làjẹ́ fúnra wa o. Ayọ̀ ọkàn mi, mo fẹ́ ọ bí ẹyin ojú. Olólùfẹ́ mo fẹ́ ọ púpọ̀. Fẹ́mi o. Fẹ́mi, mo fẹ́ ọ. Olólùfẹ́ mo fẹ́ ọ púpọ̀. Fẹ́mi, mo fẹ́ ọ púpọ̀. Fẹ́mi, mo fẹ́ ọ. Ẹni tó dúró tẹ̀lé nígbà ìpọ́njú lọ́rẹ́ òtítọ́. Ayé ti nǹkan. Kí ló dé? Ṣé ẹ̀rí miss call mi lórí fóònù yẹn ni? Miss calls báwo? Ṣé o pè mí ni? Oh my God, má bínú. 18 missed calls. Mi mọ̀ actually nǹkan tó ṣẹlẹ̀ ni pé ibi tá a wà yẹn ariwo pọ̀ ń bẹ̀. Ọ̀gá mi ló ní kí n tẹ̀lé òun lọ sí event kan, so event yẹn ariwo pọ̀ ń bẹ̀ gan, kò jẹ́ kí n tẹ̀ wọ́n bóyá òun pè mí. And moreover, I wanted to call you, but mo run out of credit ni. Má bínú ṣe síbọ̀. Mo ti gbọ́ sí yẹn. So kí ni ẹ fẹ́ jẹ báyìí? Oúnjẹ. Mo sọ fún ibi tí mo ti ń bọ̀ náà, mo ti jẹun, mo ti mú nǹkan, mo ti wà okay. Jẹ́ ká lọ sùn. Jẹ́ ká lọ. Mo fẹ́ ọ púpọ̀. Mo fẹ́ ọ. Ẹni tó dúró tì ní nígbà ìpọ́njú lọ́rẹ́ òtítọ́. Ènìyàn bomi lára jọ ṣọ̀rọ̀ ẹni lẹ́ni lẹ́yìn àpọ̀bọ̀. Ẹni tó láṣọ tí kò lẹ́nìyàn ìhòòhò ló wà o. Torí mo ní ọ lẹ́yìn mi ò mo lè wẹ̀kùn ayé jẹ́. Olólùfẹ́ mo fẹ́ ọ púpọ̀. Fẹ́mi o. Fẹ́mi, mo fẹ́ ọ.
tóbi jù. Thank you. You're welcome. Thank you. The food is nice. Oh, I tasted it. Baby. Shaking some of mine. Come here. She must pretty gonsha. Oh my God. Okay. Thank you. Ọlọ́run bó ṣe rí mo sọ fún ẹ. You are so pretty. So, tí n bá sọ fún ẹ wípé mo love ju àwọn ilé mi lọ, kí ló máa ṣẹlẹ̀? Ora, stop it now. Because man who love you, love me ju àwọn ilé ẹ lọ. Ọkùnrin gbogbo in the same thing. Ṣé tó pé mi jẹ́ ní catch, àbí? Mo fún ẹ ní just 3 months. Kí ni mo ti ń sọ? 2 months. Wá sọ fún bí ọ̀yìn mo máa sọ the same thing. Trust me. Bó ṣe rí mo sọ fún ẹ. Mo love ju àwọn ilé mi lọ. I'm a man of my words. Nǹkan tí n bá sọ bó ṣe rí nìyẹn. Mi ò ń parọ́ now. No problem. Mo ti got it here now. I give it 2 months if you're still going to be singing the same song. Okay? Well, don't say that. It might feel with people person in your life. I'm sure you love your wife too. Now you love me too. I love you and I love you more. My dear, hey, Ojúre, my dear, kí ló dé? Ẹ bá pa wá. Tẹ́ bá lò lánàá kọ́ lẹ máa lò lẹ́nìí. Ojúmọ́ kan, aṣọ kan, ojúmọ́ kan bàtà kí ló dé bàbá. But nǹkan tẹ́ sọ pé fẹ́ là ń ṣe fún yín. Kí ló tún fẹ́ sìn? Ṣé ká má múra mọ́, ká má wọ̀ sọ mọ́? Age of 45 to 50, kí ló bàbá ẹ wá wo? Bó ló dàgbà? Bó pẹ́ títí ojú àwùjọ. Kò lè jọ. Yes, jẹ́ kí n sọ ọkọ fún ẹ. Obìnrin ló máa ń dàgbà lójú ẹ̀ máa ń wùjọ. Ọkùnrin tó bá máa rá mú tó dúró ká pé gbàgbé gbogbo àti bá ti ń rí báyìí ẹ kàn máa rí bí ọmọdé ni. Èmi máa dàgbàdàgbàdàgbà máa tún máa dọmọdé. My dear, easy. Ká má fọ̀rọ̀ sílẹ̀ sọ̀rọ̀. Aláàtìjẹ́ máa lọ sìn because mo ṣẹ̀ṣẹ̀ gbà kọ́ ọ̀gá tán ni. Wọ́n dẹ̀ jẹ́ kí n mọ̀ pé meeting táwọn sọ fún wa lánàá ni àwọn èèyàn ti ń péjọ síbẹ̀ ká máa bọ̀ ń sìn. Bàbá ẹ wo bí ṣe àwọn pé ọ̀rọ̀ meeting African time ni. Bẹ́ẹ̀ kò ti yé yín. Ẹ jẹ́ àṣefàájì ká tó máa lọ bàbá. A lè ṣe fàájì mọ́. Ilé ìta ṣe ti tó. Jẹ́ kí n mú kọ́kọ́rọ́ mọ́tò ká máa lọ. Ẹ má pèsè. My dear, number 1. Kí ló dé? Àjẹjọ 45 to 50. Bàbá yìí ṣe ń dán báyìí náà. Ṣé mi náà lè dán báyìí ṣe àwọn lọ? Aṣọ tó bá wọlé nìkan ló máa wọ̀ lọ́la. Bẹ́ẹ̀ pé gbogbo bá wọ̀ tó bá bẹ́ẹ̀ tó bímọ ní kí ló dé? Tẹ́ ẹ̀ tí wọlé. Tí mi ti dé. Bọ̀ mo sọ fún ẹgbà tí mò ń jáde náà pé anytime tó bá ti fẹ́ sùn o ní kí ẹ lọ́wọ́ tilẹ̀kùn kó mú kí ẹ dání tí bá dé máa fi kí ìtẹ̀bí máa fi sílẹ̀kùn máa wọlé máa lọ sùn. So what's your problem? Kí ni problem ẹ? Ó ga o. So you are now telling me pé tó bá yẹ pé 5 o'clock ni mo tó dé so wàá sì dúró síbí wàá jókòó sí wàá lọ sọ pé ó ń sùn. Man, that is bullshit. Ọlá mi. Ọlọ́run kí wọ́n ní gbogbo ilé ìbáyìí ìjọ ògùn ilé ìbáyìí ó bẹ̀rẹ̀ báyìí torí Ọlọ́run. Ọlá. Baby, mo ń ro nǹkan kan. Kí ni? Sori mo ń rò pé bá ṣe ń wá sí hòtẹ́ẹ̀lì yìí mo ti fẹ́ máa ríra bí oníṣìnà. Kí la fẹ́ ṣe? Mo ń wò wípé maybe next time ká máa lọ sílé ọ̀dọ̀ mi.
Yeah, instead of wá sí hotel yìí, a kàn wá ànáwó dànù ni. A lò 2 days, a lò 3 days. Orí ìta tún wá ń sìn, a kàn wá waste owó for nothing. Kò sí wọn tá fẹ́ ṣe lóòótọ́ tá lè ṣe nílé ọ̀dọ̀ mi. I'm using 3-bedroom flat. Ṣé mo gbọ́ nǹkan tó sọ dára ṣá? Ilé ọ̀dọ̀ ẹ̀. Ṣo fẹ́ pa mí ni? Kí ló dé? Ìyàwó ẹ̀ ńkọ́? Suzy. Ìyàwó mi báwo? Ṣorí mo trust Kẹ́misọ́lá. She is very cool. Will she anything? She may be cool, but àwọn obìnrin máa ń fọ̀rọ̀ kọ wá ṣeré. Èmi gan tí yóò bá ṣe láti ṣe anything for ni pẹ̀lú ọkọ mi ò lè explain nǹkan tí máa ṣe. Tó bá lọ ṣe something harmful to me nǹkan bí àwọn tiẹ̀ ló dá mi gbóná sí mi láà ó lọ ṣe something pé gbogbo skin mi tó yẹ pé orí tó ń láìkì tó lọ bàjẹ́ fún ẹ ńkọ́. Àṣé ò tiẹ̀ lè Suzy ó kọ̀ láì ṣe Suzy. Ṣòrí fìyẹn lè fẹ́ mi Kẹ́misọ́lá mo trust ẹ̀ kò lè ṣe lóko bẹ́ẹ̀. Yes. Tí o bá ṣáà ti gbà wípé o máa tẹ̀lé mi lọ sílé as a matter of fact bó ṣe mú wa láti ilé lànà. Ẹ̀rù ń bà mí o. Ẹ̀rù ń bẹ̀. Ṣé o love me? Secretary gan. Aláṣẹ ìgbà báyìí sí mi. Ẹ jẹ́ bá mi pè é ní kó bá mi ọ́fíìsì. Ìwọ báláyọ̀. Ó tún fà nílẹ̀ ni. Àwọn mọ́tò Ìbàdàn yẹn kò sanwó. Àwọn sanwó steadily bàbá. Torí àwọn làṣìṣì jẹ yín méjì gíga ni wọn. Torí ẹ̀ láṣẹ ní kí Súlì dúró tì wọ́n. Tí bá ti lọ wo sẹ́kẹ́ǹsì máa yà ń bẹ̀. Báwo ni? Ṣé wàá okay? Kí ló tó ti sùn? Tẹ́tí wọlé. Oh, that's true. Okay, no problem. Sálàmù. Oh, má bínú. Ẹ kálẹ̀ mà. Ṣadé ló ń wọ̀ yẹn. Okay. Cousin mi ni. Actually, ó yẹ kó wá nígbà wedding wa. But torí pé ó lọ serve time yẹn. Ó máa rí mọ́mí enjoy yẹn náà. Mọ́mí tó sọ pé wá láti Kano nígbà wedding wa yẹn. Òun ni àbígbẹ̀yìn wọn. Ẹ kálẹ̀. So, nǹkan tó máa ṣẹlẹ̀ ń sìn ni pé ó kọ́ fẹ́ wá sọ́dọ̀ wa just for the meantime, you understand? So àbá mi prepare yàrá àlejò yẹn fún ìtura lẹ́gbẹ̀ọ́dọ̀ àwọn gan yẹn. Ok, àwọn ẹrù yín kọ́. Ó wà ní mọ́tò. Irọ́ ẹ jẹ́ kí n gbé. Ìtura lẹ́gbẹ̀ọ́dọ̀ àwọn gan yẹn. Ok. Kí ló sọ? I want to make money no stop. Oh, I keep body no stop. Cause when me ride it down the bally nada. She said she want me hard, she want me hard. A fool at 40 is a fool forever. If you smoke till 40, smoke forever. You right. Get money now, God wish. You stop spend money now, your time is short. You don't get money now, God wish. You still get money when you're done rich. When I life went, my life done better. I want to be ginger, that they shall keep for my name. I just spend money, no they look like Scooby-Doo. Suzy, you don't know why. Kí ló ṣẹlẹ̀ now? Ashade. Kí ni gbogbo eléyìí? Oh God. Kí lẹ wọ̀ yìí? Irú aṣọ wo lẹ wọ̀ yìí for God's sake? Òwòrò ló mú mi dà pé nílé dẹ̀ la wà mú kọ́ fi pé casual ṣe mọ́. Àwọn wo lélẹ̀? Ṣé àwọn ọ̀rẹ́ yín lélẹ̀? Ẹjọ́ ẹ̀wọ̀n nǹkan tán ti ẹ̀wọ̀ náà. Ẹ̀wọ̀n yẹn tún fi ríǹgì sínú inú. God. Ẹ̀gbọ́n yín gbọ́dọ̀ bá yín pẹ̀lú bẹ́ẹ̀ ṣe. Ẹjọ́ nítorí Ọlọ́run bẹ̀yìn àti Kẹ́mi ẹjọ́. Ẹ má sọ fọ́kọ yín ẹjọ́, ẹ má yẹ kó gbọ́. Mo ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹjọ́. Ẹ̀yin tẹ́ ẹ̀yẹ sáf tán. Ṣé ara kọ̀ọ̀dún lẹ́yìn yìí báyìí? Ṣé student ni yín?
ẹ jẹ́ tètè ra change tẹ́ bá kí n má sọ fẹ́ gbọ́n yín ẹ change. ẹni lè ṣe bẹ́ẹ̀ ẹ jù ẹ máa change ẹ mo serious ẹ má bínú. kọ́kọ́ owó ìṣèlú jókòó sọ abeg ó sọ ẹ̀gbọ́n ẹ̀ta lè mú ẹ̀. ṣebí ìyàwó ọlá ni. ọlá so àwọn kan ṣì wà tí sẹ́lẹ̀ ń tàn. ṣe lè mo máa ṣe máa gọ̀ tí jésù máa fi dé nìyẹn. ẹ wo ìgbàgbé ẹ. anyway ṣáṣekí àjọ nítorí Ọlọ́run má pa fàájì mọ́ mi lára mo wá ní fún ni. eléèkẹ kó tó láti pa fàájì mọ́ lára wò àlùtà continua ni a máa lọ bẹ̀rẹ̀ fàájì wa ṣáàtì mọ́ our usual abeg kí n kò sáyé change mo ń bọ̀. sáyé change mo ń bọ̀. ṣe kí ẹ wò ẹ gbàgbé yẹn wọn má ti rọ rárá. ṣe kí àbúrò rárá ilé ẹ ó ní. kì í ṣe nǹkan tí mo sọ nìyẹn. nǹkan tí mo sọ gangan nìyẹn. níbo ni ká ti pàdé? ok no problem á pàdé mi. ok bye. báwo ni Bùnmi? I'm very fine. ṣé kò sí? ọ̀gá kó má bàa sí ni. Bùnmi ṣé kò sí? ọ̀gá nǹkan kan ti ń ṣẹlẹ̀ ní ẹnujọ́ mẹ́ta yìí àmọ́ mo ní pé kí n máa wò bóyá àyípadà máa bá nǹkan yẹn ọ̀rọ̀ mánéjà ni sá. mánéjà Ọlámídé kí ló ṣe? ṣe rí lẹ́nujọ́ mẹ́ta yìí wọ́n máa ń pẹ́ kán tó débi iṣẹ́ mo tún wá notice pé is now absent minded tí wọ́n bá rán mi níṣẹ́ ọ̀tọ̀ ní nǹkan tó máa rán mi ọ̀tọ̀ ní nǹkan tó máa náwọn rán mi wọ́n ti fẹ́ dorí mi rú sà. ẹ wo ìjẹta wọ́n ní kí n lọ ra slice bread wa nígbà tí mo gbé dé wọ́n flare up ni wọ́n ní pé ọ̀tọ̀ ní nǹkan táwọn rán mi pé ẹ̀bà làwọn rán mi mo wá fẹ́ kẹ́ pé wọ́n ṣàkíyèsí kí ẹ jọ̀ọ́ I just want you to intervene sir. manager ok má wọrí lórí nǹkan tó sọ yẹn màá gbé gbèsè mi kàn ní ṣe bẹ́ẹ̀ ni pé o sọ kankan fún mi màá mọ bí ṣe máa gbé kalẹ̀ nítorí ọmọ dáadáa lọ́lámídé ṣó ti yẹ máa lọ sọ́fíìsì God bless you kò ṣe lọ. iṣẹ́ ni ṣe ń jẹ́ ọmọ ọlẹ́láyé ọba. ọmọ gáràjì. ibi gbogbo ló gba lágbára. ọmọ gáràjì. ọmọ ọlẹ́láyé ọba. ọmọ gáràjì. ẹni jalè ló mọ̀ mọ̀ jẹ́. ìgbà láṣọ ìgbà lẹ́wù. ìgbà ní gbogbo nǹkan láyé. tí má ti bá yín mú ọ̀pọ̀ yín sí. gbogbo bó ṣe ń ròyìn yẹn ó máa wálẹ̀. ẹ súnmọ́ bí. ọmọ rẹ ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ mọ kó máa dùn ẹ jẹ́ kí dì sí gbogbo bẹ́ẹ̀ so mo dẹ̀ láti mọ ọbẹ̀ so gbogbo àwọn ẹ̀jẹ̀ yẹn ibi tó dì sí yẹn wọ́n á lè yọ kúrò ńbẹ̀ gbọ́ mọ́ra. ṣe pẹ̀lẹ́ ó ti wojú ẹ
Sorry no. Pẹ̀lẹ́. But máa burú gan o. Kí ọdẹ lọ lo ìbínú tútù báyìí. Ẹ rí pé ó máa relieve mi. Kẹ bá máa fi sùn sí ẹ máa wà òkè. Então, molho. Achei. Ẹ mú mi sí. Ẹ mú mi sí dáadáa, omi ló máa ń jẹ́ kógun ṣiṣẹ́. Ẹ ti wá pé pẹ̀lú mi yẹn. Pẹ̀lú wa. Mo ń bọ̀. Sorry. Ṣé mo lè rí fún ìṣẹ́jú kan? Kí ni wọ́n tó pè mí ò ní Mr. Man? But Mr. Man mi ò believe kò bóyá ó mean anything. Èmi ọ̀gbẹ́ni. Ẹ gbà mí. Ṣé wàá òkè ṣá? Kí la gbé kílẹ̀ jù? Sátínjà ni. Anyway, mi ò bá tíjà wá. Mo kàn believe pé a lè jọ máa gbé compound yẹn. Kárí òótọ́ ọ̀rọ̀ ká má lè bára wa sọ. Alẹ́ àná mo rí pé ìyàwó yín ẹ̀bẹ̀ sí ní já ẹ̀bẹ̀ sí lura yín tí gẹ̀ẹ́ dẹ̀ ń pariwo tẹ́rù dẹ̀ ń bá wa nínú gbogbo léyìí. Gbogbo wa jáde síta láti wá kanlẹ̀kùn láti kan géètì yín pé kẹ́tì ẹ̀ sí ká lè bá yín parí ẹ̀ àbí kó tiẹ̀ má sí wàhálà mọ́ a rí pé ẹ̀ sí géètì fún wa. Ẹ kàn bẹ̀rẹ̀ sí insult wa ni. But later a rí pé ẹ lé obìnrin yẹn jáde ẹ̀ dẹ̀ ti géètì pa. Mo wá wò pé irú àárọ̀ yìí pẹ̀lú jàtẹ̀jà ó yẹ kí àwọn èèyàn ti wá bá yín parí ẹ̀ kú dẹ̀ ti padà sínú ilé mi ò rí woman yẹn nínú ilé ẹ̀ẹ́dẹ̀ béèrè bo ló sùn níbo ló gbé níbo ló lọ
ìyẹn ló jẹ́ kí n wá béèrè pé ṣó ti wọlé ṣe ti parí ẹ̀ padà. ìwọ ni Sálíù ẹlẹ́nu gbọ́rọ̀ àbí ìwọ ni olórí láyà láti wá bá èmi láàárọ̀ kùtùkùtù tí mò ń lọ bí iṣẹ́ òòjọ́ mi láàrin gbogbo àwọn tẹ́nàtì tó wà nílé yìí ìwọ ló láyà tó wá fẹ́ máa pa àṣàmọ̀ fún mi bí lórí ọ̀rọ̀ ìyàwó tèmi kí ló kọ́ pẹ̀lú ọ̀rọ̀ ìyàwó mi ọ̀gbẹ́ni tó bá wù ẹ́ fẹ́ mo fún ẹ lọ fẹ́ nàáhùn àbí ndọ́kùnrin ní obìnrin dẹ̀ lòun náà lókè mi ò sí lára àwọn tó ń ṣe chairman lórí gáràjì o àwọn náà máa ṣe túwàlè púàtè tó máa bẹ̀rẹ̀ sí ní gbọ̀n máa gbọ̀n lórí tó máa ṣe kíní fún ẹ èmi ò sí lára wọn o. tó bá jẹ́ bẹ́ẹ̀ ìwọ gan ti bẹ́rí fún mi. èmi. yes o ti bẹ́rí fún mi ìgbà mẹ́rin náà fi ń bẹ́rí o ti ká sókè o ti jẹsẹ̀ mọ́lẹ̀ ìwọ gan ṣe kí ni o ti wà náà ọmọ mi. èmi mi ò ráyè òṣì o jẹ́ chairman lé mi lórí o gbalé síbí mo gbalé síbí ni ṣó ti yẹ ń sìn ṣùgbọ́n mò ń pa ẹ tí n bá ti rí orí pé màá ra gbẹ báyìí wà lọ báyìí ni má ẹ bá nílé ayé ẹ kó tún máa dá mi dó máa bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ gọ́ta dọ̀tí ní àárọ̀ kùtù tí mo lọ síbi iṣẹ́ òjọ́ mi o. ó jẹ́ kí n sọ̀rọ̀ kan fún mi mò ń pọ́n ẹ lé ni o nǹkan tí wọ́n bá ẹ fún kò kàn mí lọ́wọ́ kò kàn mí lẹ́sẹ̀ mò ń pọ́n ẹ lé ni bọ́ tí n bá pọ́n ẹ lé tó o bá fi rẹ sípò àpọ́nlé èmi náà dọ̀tí ẹ bọ́ mi ìbá yẹn wá ó yẹ nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ ni mo ti bẹ́ẹ̀ sọ yẹn tó bá tẹ́ ẹ lọ́rùn fáìn tí ò bá dé tẹ́ ẹ lọ́rùn gbàgbé ẹ. láyé ẹ má sọ̀rọ̀ ẹ̀ sí mi mọ́ èmi yẹn láyé ẹ ni mo sọ fún ẹ tí mo gbé mi kì í kí ẹnu léyìí má ever cross lé mi idiot burúkú sọ ọ̀gbẹ́ni wa tó bá jẹ́ pé o fẹ́ kí n ṣe nǹkan tó wà nù mí fún ẹ ò ní láìka ara ẹ rárá sórí gbogbo nǹkan tó kó sọ́nù ọlọ́run bá ń gbọ́ láàrin 2 minutes gbogbo nǹkan tó kó wọ̀ yóò máa dẹ̀jẹ̀ mẹ́ lára. èmi tí ètò ìpínlẹ̀ wa bẹ́ẹ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tó rí ẹ pé mo bẹ́ẹ̀ sọ lẹ́rọ̀ nìyẹn ò dẹ̀ gbọ́ nìyẹn láyé ẹ̀ tó bá ti ń báyọ̀ sọ̀rọ̀ máa wojú àwọn tó wọn bá sọ̀rọ̀ ẹni àwòsí kí ni ìtumọ̀ yẹn náà. ẹ̀rín ẹ̀ pa mi ó dà pé ó mọ̀ mi torí pé orí pé màá sọ táyì màá ní mo lọ bíṣẹ́ mò ń dì báyìí tí n bá tú aṣọ mi lẹ̀ fún ẹ wọ́n mọ̀ pé mo yá wèrè mo sán lórí gan kí ló ṣe báyìí. anyways sórí àwọn ọ̀gá ẹ̀ ni màá lọ fẹjú ẹ̀sùn àgbẹ̀dẹ ọ̀gá ẹ̀ àjọǹjòkó jẹ pẹpẹ súpù jẹ mutí jata ní kílọ̀bù ni yasin àwọn tí màá fẹjú ẹ̀sùn ni àwọn náà gbẹ̀ síṣẹ́. gbẹ́nuwé rẹ lọ ìwọ máa dọ́dọ̀ àgbẹ̀dẹ máa dọ́dọ̀ yasin ìwọ báwo ìwọ wájú ẹgbẹ̀dẹ ìwọ wájú yasin ó tó nǹkan tó fi nu bàtẹ̀ sẹ́wọ̀n sẹ́tọ̀dí àwọn sẹ́ẹ̀tì òfò àwọn kàtàǹgọ́ sẹ́ẹ̀tì àti ṣòkòtò tó máa ń kó wọ̀ ló ti ròyìn pé bóyá àwọn fàǹdà kó má bẹ̀ta fún ẹ ìwọ tí ní bá bí mi jù tí ní bá bí mi ò ní jẹ́ kó lọ síbi iṣẹ́ láàárọ̀ yìí máa gbé àwọn ọmọ mi wá máa ní ká lẹ́ ọmọ ẹlẹ́ wà láì òní jáde. èmi ní jẹ́ kí o jèrè rọ̀ lára mi because tí má bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀sìn wa ní àwọn ọmọ onímọ̀tò wọn tuntun dé máa fi ẹlẹ́ nǹkan tí mo fẹ́ béèrè ní béèrè yẹn ó ti yẹ kó dàbọ̀. ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni ṣéèkì gbẹ́mọ̀ tó ẹ gbẹ́mọ̀ máa gbádà ní sìn idiot ó máa lọ ó ní gbé mọ́tò òwò yóò mọ̀ mi ó mọ̀ mi ọ̀gbẹ́ni tìmọ́ mi tí kò tìmọ́ tó pàǹgọ́rọ̀ wèrè tó ń gbé kiri kó kúkú lẹ́nu. ọmọ gáràjì ibi gbogbo ló gba lágbára. ọmọ gáràjì ọmọ ọlẹ́la yorùbá. ọmọ gáràjì ẹni jalè ló mọ̀mọ́ jẹ́. ilé la ti ń kẹ́sọ̀rọ̀ dé ìwà jẹ́jẹ́ ló yọmọlúwàbí ìwà lẹ́wà ọmọ ènìyàn ìwà lọ́ba rere. olóhùn wọn tóbi ló wákẹ́ ìyẹn wọn ta náà so ìyẹn so àwọn ọmọ táyé mọ̀ máa ń tún kíchìn wọn ṣe báyìí ọmọ ọ̀tá for that matter ló gbé gbogbo nǹkan sínú kíchìn tó tó yìí àwa gan tàtẹ̀ jẹ́ alákọ̀wé gan kíchìn wa òkun báyìí ẹwà dúró oúnjẹ oríṣiríṣi tó wà ní kíchìn ẹ ti wẹ̀ ẹ́ mélòó ni mo fẹ́ jẹ ní gbogbo tó wà ní ìbáyìí mo ti yó Ọlọ́run Ọlọ́run. kó rẹ̀ jìnnà ẹgbẹgbẹ̀rún rẹ̀ á lọ ojú tí ó bá nìkalẹ̀ kì í tààrọ̀ ṣe pin ẹni tó gbẹ̀lú ẹ̀ kápá. ìkàyé sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi kí ni nǹkan tó ṣẹlẹ̀ o kàn ń sọ̀rọ̀ ìyàwó ẹ ṣe kíní kan ìyàwó ẹ dẹ kí nǹkan tó bá gbọ́ ni kó jẹ́ kí n mọ̀ kí ló ṣẹlẹ̀. ìyàwó ẹ̀ ńkọ́. Kẹ́mi jọ ìjọ́ wo ló bẹ̀rẹ̀ sí ní béèrè Kẹ́mi Sọ́lá lọ́wọ́ mi ìjọ́ wo ló bẹ̀rẹ̀ sí ní béèrè Kẹ́mi Sọ́lá lọ́wọ́ mi ìjọ́ wo la bẹ̀rẹ̀ yẹn.
ok tí mi bá béèrè Kẹ́misọ́lá lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀ tí n bá dẹ̀ ń béèrè lé nìyí ó ní reason tí mo fi ń béèrè lọ́wọ́ ẹ̀ níbo ni Kẹ́misọ́lá ìyàwó ẹ̀ wà. ọ̀rọ̀ ẹ ti yé mi tó wáá pé nǹkan tí mo ń rò lọ́kàn torí ẹ̀ ló ṣe ń béèrè wípé Kẹ́misọ́lá ńkọ́ now jẹ́ kí n ti á sọ fún ẹ̀ sìn Kẹ́misọ́lá kò sí nílé mi mọ́. kò possible no kò possible Kẹ́misọ́lá ò sí nílé ẹ̀. yes Kẹ́misọ́lá ò sí nílé mi mọ́ and it's none of your business. jọ o ta ló wà nílé ẹ o. ta ló wà nílé mi for your information Suzy òun ló wà nílé mi sìn. Suzy ló wà nílé títí ẹ ilé títí ẹ Suzy wà nílé títí ẹ báwo Suzy ṣe jẹ́ èmi rò pé normal pàrọ̀ pé ká ṣe pàrọ̀ kó dẹ̀ kó wà lẹ́gbẹ̀ẹ́ kan òun ló jẹ́ báwo ni Suzy ṣe máa dédé take over ilé ẹ over the night ọmọ aláṣẹwó ni wọ́n fẹ́ fẹ́. Jaiye má ever pe Suzy ní aláṣẹwó mọ́ ìyàwó mi là ń sọ̀rọ̀ pẹ́ ẹ̀ náà má pè láláṣẹwó mọ́ o àrí rọ́bìṣì wo nìyẹn wò jẹ́ kí n sọ nǹkan fún ẹ sórí nǹkan méjì ló máa ń fa ìjà láàrin ọ̀rẹ́ méjì o yes owó àti obìnrin má jẹ́ kí obìnrin kó fàjà láàrin ìyìn àti ẹ̀ mo bẹ̀ nítorí Ọlọ́run stay clear. ẹ máa wo ẹni tá a mú wọnú game so ìwọ tí mi mú wọnú game over the night ó fẹ́ máa ṣọ́ fún mi pé ọmọ ìjú mi lọ tẹ́mi mọ everything nípa wọn Suzy tí mo mọ̀ pé aláṣẹ́wó ni wọ́n mo mọ nǹkan tó ṣe nígboro mo mọ tó ṣe jẹ́. ẹ gbà mí jọ ń tún lọ lọ́nba kí n tiẹ̀ ń bẹ̀ kí ló kàn ẹ́ Luke jẹ́ kí n sọ ọkàn fún ẹ ibi tí èèyàn ti pàdé obìnrin òun kọ́ ló mátà o kò mátà rárá ṣé níbi tí mo ti pàdé Suzy òun kọ́ ló mátà dẹ́ má parọ́ mọ́ ọmọbìnrin yẹn da house material ó wà lára wọn yẹn so má yẹ bá parọ́ mọ́ pé aṣẹ́wó àbí oníkíní kan ni tó bá dẹ̀ tuntun sọ ọmọ ajá òótọ́ mo sọ ọmọ ajá rubbish. má sọ bẹ́ẹ̀ mọ́ ìwọ lé Kẹ́mi jáde nítorí Suzy ìwà kọ́ ló ń wù yẹn o ìwà kọ́ ló ń wù yẹn o olùdarí ló bá sọ fún ẹ. èmi lórí mi ò pé tí mo dúró tí mo bẹ ẹrùjọ orí mi ò pé ni ṣé orí jẹ́ ẹsẹ̀ ọkọ̀ fún ẹ ara ti ń ta ẹni yorùbá dẹ̀ sọ̀rọ̀ wọ́n ní wípé tí ọkọ àtìyàwó bá ti mojú ara wọn tán alárinà wọ́n máa ń yẹ̀bà ni yẹ̀bà my friend yẹ̀bà leave me hey leave me yẹ̀bà má sọ sí ọ̀rọ̀ family mọ́ má dẹ̀ sọ̀rọ̀ home mi mọ́ kí ló kù ẹ́ idiot ìjà ti bẹ̀rẹ̀ láàrin wa o ìjà ti bẹ̀rẹ̀. à ń torí ọjà níta ló ń jà lẹ́yìn pẹ̀lú o àánú mi máa ṣe ẹ o àánú mi máa ṣe ẹ o oh my god damn it man fuck it man. ní ìfẹ́ kẹ́ ṣe máa múra lílé tẹ́ máa kó sí jìsàmpolo all the time ṣé lè yóò bòyìn kún yín sìn. oh okay anyway ó yẹ kí ẹ mọ̀ pé nǹkan tẹ́ bá fẹ́ ni màá bá yín fẹ́ bí wọ́n bá tẹ sọ pé nǹkan tẹ́ fẹ́ kí n máa ṣe lélẹ̀ mo ṣetán láti máa ṣe fún yín. ṣé tí wọ́n lọ síbi iṣẹ́ nìyẹn. yá. ok ọlọ́run ṣe ń rà fún. àmì mi lè pẹ́ dé ẹ gbọ́. ok. ọmọ ọlọ́lá yorùbá ọmọ gáràjì ẹni jalè ló mọ̀mọ́ jẹ́ èyí ṣe ni ṣe jẹ́ ọmọ gáràjì pàdé bí iṣẹ́ ó ṣiṣẹ́ là ń ṣe ọmọ gáràjì ká tẹ pámọ́ṣẹ́ ká má ṣe ṣọ̀lẹ ọmọ gáràjì ẹni jalè ló mọ̀mọ́ jẹ́ iṣẹ́ ni ṣe jẹ́ ọmọ secretary nǹkan. aláṣẹ ìgbà báyìí sí mi. ẹ jẹ́ bá mi pè é ní kó bá mi ọ́fíìsì. ìwọ báláyé ó tún fà nílẹ̀ ni. àwọn mọ́tò bàdàn ẹ̀kọ́ sanwó. àwọn sanwó steadily bàbá torí àwọn làṣìṣì jẹ́ yín mẹ́rìngì àárín wọn torí ẹ̀ láṣẹ ní kí sùúrù dúró tì wọ́n. àyè tí bá ti lọ wo sẹ́kẹ́ǹsì máa yà ń bẹ̀. ìgbàláṣọ ìgbàlẹ̀wò ìgbà ní gbogbo nǹkan láyé o bí ìgbà kan bá lọ ìgbà kan wá bọ̀ àṣìṣe nígbà tó rúkọ ìwọ ìyànjú lẹ̀dá ń gbọ́ bá ò gbìyànjú bí ọ̀lẹ láàrin bá a pẹ́ láyé a máa jẹ́.
ṣiṣẹ́ rere ká hùwà tó tọ́. Iṣẹ́ ni iṣẹ́ jẹ́ o. Ọmọ gáràjì. Pàdé bí iṣẹ́ o, ṣíṣe là ń ṣe o. Ọmọ gáràjì. Ká tẹ̀kọ́ mọ́ṣẹ́, ká má ṣe ṣọ̀lẹ. Ọmọ gáràjì. Ẹni jalè ló mọ̀ mọ́. Iṣẹ́ ni iṣẹ́ jẹ́ o, ọmọ ọlọ́run láyé. Ọmọ gáràjì. Kí ló ṣe? Kí ló ṣe? Jagun. Ja. Ṣé wọ́n sọ kí n má mu sìgá yìí mọ́? Tòótọ́ o ti máa ń bá mi sọ̀rọ̀ tipẹ́tipẹ́ ti máa ń gbọ́ but lórí sìgá ilé a lè díẹ̀ o. Mi lè ṣe kí n má smoke now. Bí ṣe wà mo ti ṣiṣẹ́ látàárọ̀, mo ti délé mo ti jẹun. Tí mi ò bá fa sìgá kí n fi step down oúnjẹ tí mo jẹ, tí n bá lọ sùn bẹ́ẹ̀ máa tún dìde máa lọ bí gbogbo oúnjẹ tí mo jẹ. That's why mo ṣe ń fa sìgá pé kí n kàn rọra fi relax díẹ̀ kí n tó lọ sùn. Jagun. Yes. Ṣé mo wípé àwọn tó ṣe sìgá yìí gangan fúnra wọn wọ́n fi yé wa wípé tobacco smoker is liable to die young. Don't you know? Gbàgbé ẹ̀ bàbá fake ni nǹkan tó sọ yẹn. Tó bá jẹ́ pé sìgá ò dáa fún health láti máa mú kò yẹ káwọn gọ́ọ̀mẹ̀ntì wa lè aláwọ̀ kan kò wọlé náà débi táwa máa mú. Gbogbo ọ̀rọ̀ táwọn òyìnbó bá sọ náà kọ́ la máa gbà. Ìran tí wọ́n nìyẹn nílùú tí wọ́n àwa èèyàn dúdú la wà yìí. Ó ti yẹ gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí tábà náà máa ń pè láyé ìjọ́un tábà àwọn bàbá wa dẹ̀ máa ń mú kò dẹ̀ sí nǹkan tó ṣe wọ́n. Jagun. Yeah. Mo ò fẹ́ kí ẹ máa mu sìgá yìí mọ́ ìjọ. Nínú ilé ni, níbi iṣẹ́ yín ni, láàárín àwùjọ àwọn ọ̀rẹ́ yín ni. Mi ò fẹ́ kí ẹ máa mu sìgá yìí mọ́. Ẹ jọ̀ọ́. Okay, mo ti wá. But pàṣẹ aláwọ̀ mi kí n parí síta lẹ́yìn. Ó ti o. Ṣé mo pẹ́ ti promise mi pé gbogbo nǹkan tí bá fẹ́ ẹ máa bá mi máa fẹ́? Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni. Mo fẹ́ kẹ́ paná sìgá yìí. Suzy Ashandi Suzy baby ó dẹ̀ down now kí ló tó ń ṣe báyìí fún mi èyí náà máa kọ èyàn máa kọ lẹ́kùn èyàn máa pè é ò ní down Suzy Suzy bọ̀ kí ni ìtumọ̀ ògbélé yìí now ó dẹ̀ dá mi lóhùn Suzy kí rọ́bìṣì òun ìgbélé báyìí ṣé olówó mi ò ti fowó ra kú báyìí. aládé látòní lọ ó ti dìyà ọlọ́mọ wẹrẹ o wàá rọ́mọ gbéjú àmín ìdùnnú ẹ ti dé àmín ayọ̀ ẹ ti wá bẹ̀rẹ̀ àmín wọ́n ní ejò kì í lọ lórí àpáta kó má nípa. Orúkọ gidi ni Adé ṣùgbọ́n kò kàn lè ṣe kíyàn máa nínú gíjẹ ni. Adé dára lọ́mọkùnrin ohùn ẹ̀ sì tutù bí àdàbà. Kò sóhun tí mo ní kó ṣe tí kò ní ṣe fún mi.
ṣé irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn ṣé kò wá tó kéèyàn fífi hàn sí ni ó ń kẹ́ mi ó ń gẹ̀ mí ó ń fífi hàn sí mi Kẹ́misọ́lá rò dáadáa kó tó ṣe o ilé sílé kí ló fẹ́ kí ọmọ ayé bẹ́ẹ̀ sọ báwo ló yẹ fẹ́ jẹ́ kán gbọ́ pípé ilé sílé Kẹ́mi má wò yẹn o wọn ò mà kí n ṣe ọmọ bàbá àtìyá wọn ò mọra wọn rí ẹni tó ń tọ́jú ẹ̀ tó ń gẹ̀ ẹ́ tó yìí ó jẹ́ tètè ṣe nǹkan tó máa ṣe lásìkò. Adé láti wákàtí ọ̀wọ̀ yìí lọ mo fi ìfẹ́ àti gbogbo ayé mi mo fi fún ọ. tí màá ní tanra mi jẹ mi ò máa gbé ẹ̀ka náà. Any day anytime tí wọ́n bá ti mu sìgá báyìí ṣe ló máa ń dàbí ẹni pé àyà mi ń já. Kí ló lè ṣẹlẹ̀ náà? Àbí torí ọ̀rọ̀ tí Olúwakẹ́misọ́lá bá mi sọ pé kí n má máa fa sìgá mọ́. Sí ẹ̀ ló ṣe mí tó fi ń máyà mi tó fi ń já. Tabari nìkan wí náà mo ti promise ọmọ yìí pé mi ò ní mu sìgá mọ́ o. Tí mo dẹ̀ tún yọ mu lẹ́yìn. Àwọn Yorùbá dẹ̀ ní ohun èèyàn lóhun Ọlọ́run. Sìgá tí mo ti ń mu like 5 years. Mi sáré sọ pé ọmọ yìí sí nǹkan kan sí mi. Àbí ìsífẹ́ náà la máa sọ pé ó dé level tàbí. Ó dàbí ẹni pé mo bọ́ lọ́wọ́ ọba ṣèlérí náà ni. Màá mú lé orin mi sẹ́. Mi ò ní fa sìgá yìí mọ́. Tí màá fà náà sí nǹkan kan fẹ́ ṣe mí ni. Mo lọ́mọ tó ń gbé live ara ẹ̀ tó ń gbé live ara ẹ̀ kalẹ̀ tó ń gbé live mi tó ń gbé sórí. Kí ló ní ṣe kémi gan ṣe kí ni kíkan fún ní gift ẹyọ kan tó béèrè lọ́wọ́ mi. And secondly, àtijọ́ tí mo máa ti pàdé Olúwakẹ́misọ́lá tó ti wà nílé mi tájọ́ ń gbé, mo máa notice pé obìnrin kankan máa wù mí mọ́. Bí eré alábọ́run máa ti ń dẹ̀wù lọ. Díẹ̀ Kẹ́misọ́lá máa ti fẹ́ máa di ìyàwó inú ilé mi lọ. Tábá ní káwò náà ọmọ ìwọ ọ̀tí ẹ̀ ìwọ ẹ̀ tutù. Ó bá mi lára mọ́ àìmọye nǹkan tó ti change nílé ayé mi. Tí n bá fún ní chance tí n bá fẹ́ mi rò pé burú jù. Kò sí nǹkan tí màá sì mú láti fi ọmọ yẹn. Tí bá ti ń délé ní èmi gbogbo ohun tó bá wà nínú mi mú láti pè kí n sọ máìndì mi fún un láti fi sáyà nù. Ọlámídé àwọn ohun kankan ó mọ nǹkan tó ń kọ mí lóminú. Ó ní ìrìn tí a fẹ́ rìn ní ọjọ́ sátọ̀dé yẹn. Àwọn pípì yẹn náà wọ́n fẹ́ check wọ́n ní cash làwọn fẹ́. Mo wọ́n rò pé báwo la ṣe máa gbé Túnmí lọ sílé. A yóò gbowó sílé mọ́ àbí kí ló rò? Ọ̀gá èmi ní suggestion kan. Mo ń wò wípé since tó jẹ́ pé bank manager ọ̀rẹ́ yín ni wọ́n dẹ̀ close mọ́ iléeṣẹ́ yìí dáadáa. Bóyá kẹ́ pè wọ́n kẹ́ sọ fún wọn pé kí wọ́n rán èèyàn kan bá yín cash owó yẹn kan gbé wá sọ́fíìsì. Tó bá di alẹ́ Friday kémi lọ síbẹ̀ kí n lọ gba owó yẹn kò yẹ yín sìn. So tèmi bá ti gba owó yẹn èmi á lè gbé lọ sílé ọ̀dọ̀ tèmi. Then tó bá di àárọ̀ Saturday máa bá yín lé máa gbé fún yín. Ṣé mọ̀ nǹkan tá à ń sọ yìí tẹ́yìn bá ti sọ fún yàn tèmi ló dẹ̀ sọ fún anybody. Mo fi pé owó yẹn safe kò sí tó máa mọ nǹkan tí èèyàn gbé sínú ilé náà. Bẹ́ẹ̀ tí ẹ bá sọ fún ló máa mọ̀ pé okay èèyàn gbówó sínú ilé. That is good suggestion.
but ok ìgbà tó ti sọ pé tèmi ò bá ti sọ fún èèyàn tí ò bá ti sọ fún èèyàn ok no wàhálà but má jẹ́ kó gbó yẹn wá sí ọ́fíìsì èmi á pè é pé òun ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ á gbé fún ẹ̀ tó bá ti gbé fún ẹ̀ wà máa lọ lé direct kò ní sí pé òun rìn káàkiri nítorí security purpose ó ti yẹ ń sìn. ọmọ lẹ́la yorùbá ọmọ gáràjì ẹni jalè ló mọ̀mọ́ jẹ́ èyí iṣẹ́ ni iṣẹ́ jẹ́ ọmọ gáràjì pàdé bí iṣẹ́ ó ṣiṣẹ́ là ń ṣe ọmọ gáràjì láti pamọ́ṣẹ́ ká má ṣe ṣọ̀lẹ ọmọ gáràjì ẹni jalè ló mọ̀mọ́ jẹ́ iṣẹ́ ni iṣẹ́ jẹ́ ọmọ lẹ́la yorùbá ọmọ gáràjì ìbí kì í ṣe bẹ́ẹ̀ sọ fún ẹ pé kó má kó àwọn èèyàn ní gáràjì mọ́. mi ò sọ fún ẹ pé ẹgbẹ́ yín náà kì í ṣe ẹgbẹ́ ọmọ ta kí ló ṣẹlẹ̀. irú àwọn tó máa ń jẹ́ kọ́kọ́ máa pariwo agbára ni ṣé lára wọn lélẹ́yìí ṣé fẹ́ ṣe bẹ́ẹ̀ rántí nǹkan tẹ́ bá mi kò ní jẹta ṣé ara àwọn ọmọ tí mo gbéṣẹ́ fún rẹ̀ kó lè jẹun káwọn náà lè wà ókè tíkẹ́ẹ̀tì owó ní ìrí kankan. ń gbọ́ tíkẹ́ẹ̀tì àtòwúrà. ẹ wo tíkẹ́ẹ̀tì nìkan ló wà lọ́wọ́ mi kò sówó lọ́wọ́ mi. sotiri mo máa ń sọ fún yín pé tẹ bá máa gbà wọn ọmọ sínú gáràjì ẹ bá máa gbà wọn ọmọ olè àwọn ọmọ tẹ bá mọ ọmọ ẹsẹ̀ ẹ má gbà wọn wá ṣé gbogbo àwọn tó wà ní mọ́tò tó yẹ kẹ́ pèrò sí mọ́tò kọ́ lọ síbi tó ń lọ lásìkò ẹsẹ̀ yẹn ẹ bẹ̀rẹ̀ sí ní jà níta gbangba náà ó yá gbẹ̀ǹsì ẹ máa mú lọ sí ọ́fíìsì ẹ máa mú lọ ẹ máa mú lọ. má ṣe ẹjẹ fún àmì ẹjẹ fún àmì má ṣe ẹjẹ fún àmì àmú lọ. pàdé bí iṣẹ́ ó ṣiṣẹ́ là ń ṣe ọmọ gáràjì láti pamọ́ṣẹ́ ká má ṣe ṣọ̀lẹ ọmọ gáràjì ẹni jalè ló mọ̀mọ́ jẹ́ iṣẹ́ ni iṣẹ́ jẹ́ ọmọ lẹ́la yorùbá ọmọ gáràjì ibi gbọ́kọ̀. Oh my God. Baby. wo fi mí sílẹ̀ jọ tó yọ lọ fi mí sílẹ̀ kí ni òde ṣé aago tí ọmọlúwàbí wọlé ẹ̀ wà lélẹ̀ ni òṣìṣẹ́ wọlé wá bá mi ní aago 10 àbọ̀ tó dẹ̀ mọ̀ pé mi nìkan ni mo wà ń lé wá ní kí owó wá jọ torí Ọlọ́run. má bínú náà má bínú ó yẹ kó mọ̀ pé mi ò rí oorun ní báyìí rí náà. mi ò lè understand anything níbo ló ti ń bọ̀ gangan yẹn mo fẹ́ understand sọ ibi tó ti ń bọ̀ fún mi ṣàlàyé ibi tó ti ń bọ̀ fún mi láago 10 àbọ̀. ó yẹ kó lè mọ̀ pé ó ní reason tí mo fi rìn náà. kí nìdí wo jẹ́ kí n sọ fún ẹ o ikú tó pẹ́lẹ́ di yẹ kó tún gbọ́dọ̀ pẹ́lẹ́ ewúrẹ́ o èmi ò kí ń ṣe kẹ́mi o nígbà tó ṣe fún kẹ́mi o ò lè ṣe fẹ́mi o èmi dájú kẹ́mi o wọ́n náà dẹ̀ mọ̀ sókò tètè mọ̀ kó tó fẹ́ sọ fún mi sí kí nìdí tó fi wọlé aago 10 àbọ̀ ṣàlàyé kí n gbọ́. nǹkan tó yẹ kó o ti bèrè tẹ́lẹ̀ nìyẹn now you are talking actually nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣùgbọ́n pé ní Friday ọ̀làdẹ̀ ní weekend èmi àti ọ̀gá mi a ní business meeting kan tá a fẹ́ lọ ṣe lọ́la tá a fẹ́ lọ ṣe láàrin àwọn client wa kan so ó dẹ̀ ní owó tá a fẹ́ gbé dání manager bank wá sọ fún wa pé ká wá ní alẹ́ ká wá cash owó yẹn pọ̀ díẹ̀. ọlá ò dẹ̀ bẹ̀rù Ọlọ́run báńkì ni wọ́n wà títí di aago 10 àbọ̀ ọlá ò dẹ̀ mọ̀ mí o èmi ló fẹ́ máa parọ́ fún ó lè mọ̀ pé mo já àṣálì ìsúdì fúnra ẹ̀ èmi kọ́ ló fẹ́ parọ́ fún tún sọ nǹkan mi kì í gbọ́ ìwọ́n wà ní báńkì láago 10 àbọ̀ mo ti gbọ́ máa pa lọ. ṣé o trust mi ni. o sàn gẹ́ẹ̀ lọ gbowó owó tó lọ gbà náà dà mo lówó tó lọ gbà dàrún dà. ok sori nǹkan tí mo fẹ́ sọ fún ẹ pé yẹ kí n sọ fún ẹ. sọ èmi ìyàwó ẹ̀ ṣáà ni mo jẹ́ sọ. but kódà owó tí a lọ gbà ó wà nù mọ́tò. ẹ rí o orí nǹkan tí mò ń sọ owó yẹn ń pariwo ó dẹ̀ máa tó à ń bá gbé o mọ̀ àwọn wèrè kan wà níbi tó à ń bá gbé o. mi pariwo ṣé pé owó wà ní mọ́tò tó gbé wálé. owó wà bẹ́ẹ̀ sori for security reasons ni because
àmọ́ ẹni tó ń trace èèyàn bọ̀ wá sí nílé so tí n bá gbówó yẹn wọlé bàtà bá dẹ̀ search owó nílé tí wọ́n bá rí owó ṣé bí wọ́n dẹ̀ máa bá tí wọ́n lọ. ẹrù tí wàá tẹ̀ ṣẹ́ wọlé òun náà ti pẹ́ jù náà. ìsìn wa lè sọ̀rọ̀ tútù lẹ́nu àbí so ṣe o ṣẹ̀fọ́n sì pé mi parọ́. mo mí sẹ̀ náà èmi nìkan mo wà ní gbogbo nílé mo tutù sóúnjẹ oúnjẹ yẹn gan máa ti fẹ́ tutù báyìí ọbẹ̀ fọ ní tó bí ṣe máa ń láìkẹ́ yín ní sẹ́ kí ló máa fi jẹ́ ṣé kí lè pẹ́. ṣé bó ṣe kó bẹ̀ mí nìyẹn. ìyá máa bí nàkọ́ ẹ̀rọ ya kí ló fi jọbẹ̀ fọ́ tí mo ṣe pé ní sẹ́. anything tó bá ti sẹ́yìn. ṣé o fẹ́ rice ní àbọ̀fọ́ kẹlẹ̀. rice. okay just hide the can. all right okay. okay àbọ̀ kọ́ mi. all right. ó yájọ bá mi ṣe kéèsì kan fẹ́ jáde. bákan alẹ́ kò tí ilẹ̀ níbo ní ìwọ ń lọ ní alẹ́ yìí tí a wà yìí. lọ bó ṣe ń nà tó ń nà tán tó ń nà ṣé ilẹ̀ tí ò sí mọ̀ ni ní 5:30 ó máa gbá àwọn thank you Jesus wọ́n ti ń ṣe morning devotion gan by 6 o'clock wọ́n máa ṣetán sẹ́n wọ́n ṣì wà nígbà oyin nọ́ra wọn nọ́ra. bó ṣe ń nà ilẹ̀ tí ò sí tó mọ́ ìwọ náà dé mọ̀ pé mi àtọkọ mi mọ́tò ẹ̀kan ìlàjọ ń lò mo ní kí sáyé lọ síbi tí mo fẹ́ lọ kí n lè tètè dé tó bá dago 7 ń sí ọkọ mi máa jáde owó yẹn fọwọ́ ń ra ọ̀rọ̀ ẹ ti yé mi bẹ́ẹ̀ ń tẹ̀ ẹ́ rí gbà lọ́wọ́ mi kò ṣí géètì. àṣẹ àwọn ó ní a máa wọlé àjú tó mọ èmi ní èrè àjúlé èrè ní wà náà àjúlé èrè ní àwọn òbí. Suzy Ashandi Suzy hello there Suzy darling. Bùnà wà báyìí. Suzy! Ashandi Suzy! Ashandi Suzy! Bùnà wà lè gbà. Náà lọ́gbọ̀n tó lè. Aboki. Kẹ́yìn àga. Gẹ́bí Mọ́rìsà. Mọ́tò mi kọ́. Mọ́tò. Ìyàwó tí a ti gbé jáde ní àdájí. Mo rò borí ẹ burú. Sórí ẹ dàrú ni. Ṣé ó gbérú ẹ jáde rí ní ìdájí? Èèyàn fẹ́ gbé mọ́tò mi kúrò bí. Ó rẹ̀ pè mí lókè. Ó lè ṣí géètì fún. Sẹ́wọ́sì agbéjáde aṣọ pé a fẹ́ dé ibì kan. Sórí ẹ ti dàrú ni. Mo dáràn. Mọ́tò mi tí ó wà nú ẹ̀ ayé ẹ̀ ti bàjẹ́ sórí tí mi bá rí mọ́tò yẹn àti nǹkan tó wà nú ẹ̀ máa rún ẹ̀ padà sí dáwùrà. ọ̀gá please ọ̀gá orí ẹ̀ ti dàrú wọ́n ti ní ẹ̀gọ̀ mú wọn pé ẹ̀gọ̀ lóòótọ́ máa fúnjọ́ ẹ̀wọ̀n máa bó owó mi. ayé mi ti bàjẹ́ Suzy bàyé mi jẹ́ o switch off. Hey!
gbé o yé Suzy jọ nítorí ọlọ́jọ́ Suzy olùgbòlórí burúkú ni ẹ ṣé olùgbòlórí burúkú ni ẹ ṣé olùgbòlórí tó ń kọ́ mi sí màá mẹ́sọ̀ yìí pé wọ́n sáàkì ẹ nínú ilé yìí tí wọ́n bá sáàkì ẹ wo mi nígbà gbogbo àyàn tó wà nílé ìpàtà màá mẹ́sọ̀ pé màá instigate every one of them wọ́n máa sáàkì ẹ kó nílé yìí wọ́n idiot olórí burúkú yìí. tó bá bí ẹrẹ jáde kó lọ wá omi fún mi àti mọ́tò mi. mo ń bọ̀ tí mi bá ti tiẹ̀ bá ẹ. ọ̀gá kò sọ fún èmi pé tí a bá fẹ́ gbé mọ́tò jáde kí èmi já di mọ́tò. kò lè bá mi sọ̀rọ̀ náà. ọ̀ni mo fẹ́ kó mọ̀ wípé nǹkan ayọ̀ kan dé sí ìgbésí ayé mi tó dẹ̀ ń dùn mí nínú lásìkò yìí ṣùgbọ́n mo fẹ́ kó guess. kí n guess. mo ti rántí owó tí mo kó fún ẹ tó lọ fi káwọn ọjà tó fẹ́ máa ta tó sọ fún mi pé before kó tó kó dé gangan àwọn kọ́sọ́mà ti yapa sílẹ̀ láti kọjá yẹn gbogbo wọn ti kó àwọn ọjà yẹn wọ́n dẹ̀ ti fún ẹ lówó ẹ cash. kò ń ṣọjà. kí wàá ló lè jẹ ok mo ti rántí story tó sọ fún mi pẹ̀lú àwọn parents ẹ̀ tó sọ pé láti ìjọ́ tẹ̀ ti miss ara yín kò tí ì padà fojú kàn wọ́n kò tí ì padà rí wọn kò tí ì mọ ibi tán wà. kò kí n ṣe tàwọn ẹbí mi. kí wàá nìkan náà jẹ́ àwọn ojú ẹ̀. kí ni dókítà. o ti lóyún. báwo ló ṣe mọ̀. o ní oyún. bá mi sọ̀rọ̀ pé o ní oyún fún mi. bẹ́ẹ̀ ni dókítà ló confirm fún mi lẹ́nu wípé mo ti ní oyún 8 weeks. túmọ̀ sí o ní oyún oṣù méjì lásìkò tó wà. bẹ́ẹ̀ ni. ọlọ́run ọba ọ̀gá ògo asọ́rọ̀ èmi àti ìyàwó mi ò ní já sófo. bàbá mo máa dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ pé òkun mo rọ́wọ́ yín èèyàn àgbà náà lẹ́lẹ́ sọ pé ẹni tá a bá ṣe lóore tí ò bá dúpẹ́ bí ọlọ́ṣà kò lẹ́rù lọ mo dúpẹ́ pẹ̀pẹ́ òkun títí lọ́pẹ́ mi lọ́kàn kí n ṣe lọ́dọ̀ yín bàbá ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan ni sà. Fọláṣadé Suzy elédùà ni ó jẹ́ adúpẹ́ fún àwọn onílẹ̀ ni ó jẹ́ adúpẹ́ fún òòṣà òkè ni ó jẹ́ adúpẹ́ fún ká sì tún dúpẹ́ lọ́wọ́ àwọn orúnmọlẹ̀ wò mí sọ́ọ́rí àfàjìnrín ni tòwú irun kì í dírun lọ́wọ́ ibi pàlàkà ní àṣẹ àti agbára obìnrin wà tó máa ráyé fi fowó wá kiri ó yàn fowó gbọ́ orí mi. wọ́n wá mi o bàbá bẹ́ẹ̀ ni mi gbọ́dọ̀ bọ́ná ọlọ́mọra wọ́n wá mi gidi o bàbá wọ́n wá mi towótowó wọ́n wá mi tọ́látọ́lá wọ́n wá mi tìyìtìyì mo dúpẹ́ lọ́wọ́ yín ṣe bàbá nǹkan tí mo ti kọ́kọ́ fẹ́ clear fún yín ni wípé mo nígbà tí mo send owó sí yín mi ò gbọ́kọ́ ọmọ òmùbí ẹ ti mo wá fẹ́ bí ń pèsè rà láti. Suzy ìwọ lọ sẹ́ndì aláàtì 250,000 sí mi. èmi ni bàbá. ayé rẹ ò ní bàjẹ́ iṣẹ́ rẹ ò ní bàjẹ́ ọ̀rọ̀ rẹ ò ní dojúrú ọ̀tọ̀ ló kọ́ tí mo rí bẹ́ẹ̀ n ò sì rí fóònù nọ́mbà tí mo lè fi pẹ́ni tó sẹ́ndì owó sí mi. èmi mo rán àwọn ọmọ mi ìkọlá àwọn girls mi ni mo rán pé kó bá mi send owó yẹn sí yín. Suzy iṣẹ́ rẹ ò ní bàjẹ́ ọ̀rọ̀ rẹ ò ní dojúrú àwọ̀ títò tó bá mú wáyé ní máa mú padà lọ sọ́run alákejì àwọ̀ rẹ ò ní bàjẹ́ lójú rẹ mọ̀ wí mo ti mọ̀ wí nìṣẹ́ mọ̀ pé aṣọ́pá ọ̀làwọ̀jà aṣọ́pá ọ̀làwọ̀jà lórúkọ tí a pọ̀ ọmọ tuntun arìnrìn ọ̀làwọ̀jà lórúkọ tí a pè àgbàlagbà bí ọjọ́ bá yọ ọ̀gàgà rẹ̀ máa ń kárí ayé ni ọ̀gàgà rẹ̀ yìí ní pé yóò mọ́lẹ̀ ọ̀gàgà rẹ̀ mọ́ kárí ayé ni ọjọ́ tí babaláwo bá ti tẹ èyí ogbè sójú jígí. bàbá kíní yẹn tún lè. ẹ̀yìn mọ̀ pé ọjọ́ tí babaláwo tó bá tẹ èyí ogbè sójú jígí. ọjọ́ tí babaláwo bá tẹ èjì ogbè sí ojú jígí. owó ńláńlá ni wọ́n fi kó. ifá tí mo tẹ̀ tí mo fi ní 250,000 náà káàtì mi ló gbogbo ibi tó bá dé wọ́n mọ̀ fàyè tiẹ̀ gbà ní wọ́n mọ̀ fọ́ lówó ni owó kì í wówó tí ò ní wówó tí iṣẹ́ rẹ̀ ò ní bàjẹ́ Fọláṣadé àwọn rẹ̀ ò ní bàjẹ́ àwọn ọmọ ṣe ju àwọn ẹgbẹ́ rẹ̀ lọ. bàbá mi lè pa náà mo lọ́ọ̀ múra àwọn fowó ìwà mi. wọ́n fi wá mi bíbá ẹ̀. mo tún fẹ́ fi pé kẹ́ fi tí kò tún gbọ́ pé láìpẹ́ láì jìnnà mo fẹ́ rìnrìn àjò
mo dẹ̀ máa lò tó 6 to 1 year 6 months to 1 year ń bẹ̀ fúngbà díẹ̀ ẹ tún lè má rí mi o kò ṣe tí kúkú náà ṣe táwọn àwọn kan ló já mi sí wípé ìlú kan tí wọ́n pè ní Malaysia wọ́n ní owó pọ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ ni mo á tún fẹ́ gbéjà lọ síbẹ̀ yẹn pé èyí tí mo tún jẹ díẹ̀ nílùú wa yìí ó tó. ọ̀fẹ́ mọ ibi tó sọ o. bẹ́ẹ̀ ni ògbóngó ìlẹ̀ báyìí lálákèrè ọmọ sọ mo fẹ́ sọ fún ọ pé kò sí ibi tó bá náwó sí tọwọ́ rẹ ò ní tó o ò ní nàgà kọ́wọ́ tí ó lè tó gbogbo ewé àgbàdo ọmọ fàyè gbà ọ ni o ò ní ṣàṣetì. àṣẹ bàbá wọn yóò mọ gbowó fún ọ. mo fẹ́ fún yín lówó àdúrà. mo ti ní 2 minutes sọ. fún yín lówó àdúrà bàbá tó ní wú. ṣùsì ayé rẹ ò ní bàjẹ́ iṣẹ́ rẹ ò ní dàrú ọ̀rọ̀ rẹ ò ní dojúrú ọ̀rọ̀ mọ̀ ọ́ ṣe ewé àgbàdo jẹ́ kọ́ mọ fàyè tiẹ̀ gbà ọ ní pò kó o tó wá lọ ṣe sùúrù fún yín yóò tún mú ọ̀kẹ́kẹ́ fún ọ ẹ̀kan so péré là máa wọṣẹ́ lọ́dún tó o bá ti wọṣẹ́ lọ́dún gbó ọ̀gá máa gbaṣọ aláṣọ ni ọ̀gá máa gbogbo ibi tó bá dé gbogbo àlùbáríkà tí bá bẹ lára. àfọ̀gbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n kì í tẹ́ bọ̀rọ̀. kọ́kọ́ bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kọ́kọ́ bá mi dúpẹ́ pé gbogbo àdúrà tí èmi àti ẹjọ́ ń gbà látijọ́ yìí Ọlọ́run ti jẹ́ kó ṣẹ lọ́jọ́ tòní. kí ló ṣẹlẹ̀. ara mi rírí so believe pé mo dé ọ́fíìsì láàárọ̀ yìí bí mo ṣe ń wọ ọ́fíìsì báyìí gbàrà ẹni tí máa kọ́kọ́ rí sẹ́kẹ́tìrì wa ni ló bá mú ni ọpẹ́ sẹ́nu pé Jàgùn mo máa fi ọlá àti ẹ̀ tọrọ mo fi ẹlẹ́dàá tó gbé wálé ayé mo fi tọrọ nílé ayé mi mo dẹ̀ ń bí pé kí ló ṣẹlẹ̀ ó ní àkísà máa bọ̀ nínú ilé nígbà tó máa mú mi dé ọ́fíìsì bó ṣe na lẹ́tà náà fún mi nìyẹn nígbà tí máa kà ó mo rí i pé wọ́n ti post mi láti state lọ sí federal that's láti state tá a wà lọ sí Abuja. really. túmọ̀ sí pé èmi àti ọ̀gá wa pátápátá Yasin lájọ máa jókòó ní rántẹ̀wò kò yé mi o bóyá bàbá mi àbí màmá mi ló lọ ṣàdúrà ní àdúrà yẹn gbà eléyìí pọ̀ jù fún mi o. Ọlọ́run máa ṣe Ọlọ́run máa gbàdúrà Ọlọ́run máa ṣe o. bíbí so wàá mọ tó fọ́nì jù tó jẹ́ pé mi ò fi lè fi ẹ́ ṣeré ní ọjọ́ kan mọ́ láti ẹnu mi lọ. sẹ́kẹ́tìrì yẹn láti jẹ́ kó yé mi pé nínú èèyàn like 600 pé a ní ìṣèpèrè náà pick pé kí ni ìdílọ́ fi pick wa wọ́n ní ìdíwé tàṣí máa ń dress tàṣí máa ń kàn láàrin meeting bá ti ṣe kí n sọ̀rọ̀ tá máa ń wà bí ẹni tó jẹ́ pé bank láti ń ṣiṣẹ́ iṣẹ́ ìjọba là ń ṣe pé àwọn nǹkan tó ń rí nìyẹn táwọn òde mọ̀ pé wọ́n sọ wa tó capture lára wa tó fi di nǹkan tí wọ́n fi send wa lọ sí Abuja lẹ́yìn tó túmọ̀ sí ìwọ ni mo máa fọpẹ́ fún ìwọ ni mo máa fi yìn fún torí gbogbo ìgbà tó bẹ̀rẹ̀ sí change life mi tó ní kí n máa wà bí àwọn ọmọ ta kí n máa múra bí ọmọ ta mọ́ kí n máa múra bí àwọn ọmọ onímọ́tò pé kí n máa múra kó dàbí corporate gbogbo ìgbà yẹn mo pé kí ló ń ṣe ìyàwó mi kásà ti wọṣọ kádẹ̀ ti lọ síbi iṣẹ́ owó ní kókó àsówó ọ̀tọ̀ ìmúra ọ̀tọ̀ ọmọnìyàn ọ̀tọ̀ mo dúpẹ́ fún mi Ọlọ́run ọba ò ní jẹ́ kí tí ẹ bàjẹ́ Ọlọ́run ò ní jẹ́ kó tí ìmọ̀ràn ta lórí ẹ̀ Ọlọ́run á sọ́dọ̀fọ́ gbogbo àdáwọ́lé ẹ̀ báyìí ó máa yọrí sí rere ni. so wá rí oyún mi tó wà nínú ẹ̀ yìí pẹ̀lú ògbólọ́wọ́ Ọlọ́run a máa gbóhùn yá a máa gbóhùn ọmọ wo báyé bá ń jí ayé bí ọ̀run bá ń jí ọ̀run gbogbo ohun tó ń jẹ́ ìbànújẹ́ kò máa níkàn ẹ̀ èmi náà wà ní disappoint ẹ̀ ṣe bíbí àánú mi dùn gidi gan. ìfẹ́ mi ṣe wá rí báyìí màá wá ju ẹ lójú lẹ́nu. again. kí ló fẹ́ kí n prepare fún ẹ. bí oúnjẹ àbí. yes. nǹkan tí àwọn ìgbà ti fẹ́ ni mo fẹ́. ẹ̀yin mo fẹ́ kẹ́ sọ wọn tẹ́ bá fẹ́ kẹ́ sọ fún mi. oúnjẹ tí mo fẹ́ jẹ òun ni ìfẹ́ ọkàn mi nǹkan tó bá ṣe fún mi mo ti gbà gẹ́gẹ́ bí ìfẹ́ nǹkan tó mo fẹ́ jẹ nìyẹn. mo ti gbọ́ máa bẹ fi ìfọkànbalẹ̀ àti àlàáfíà àti ìdùnnú máa fi jó jẹ tó ṣe gan. ẹjọ ṣé ibilẹ̀ ti ń ṣe sà. bí mo ti ṣiṣẹ́ but mo ti close for the day ṣé kò sí o. ẹ má bínú ó ní lídì kan tí mo ń béèrè ó wà lára àwọn ladies tí wọ́n máa ń club níbí yìí ó pupa báyìí ó ní normal height Suzy ni wọ́n máa ń pè. Suzy wẹ́ èmi máa sọ pé kẹ́ lọ by the left by ẹ máa ti rí club entrance ẹ wọlé sínú club yẹn kẹ́ bèrè lọ́wọ́ anybody níbẹ̀. ẹ ṣe gan-an bro.
ibẹ̀ náà ni mo ti lọ báyìí. Ọlá ó yà ẹ́ lẹ́nu pé bóyá rí mi ipò tó bá mi. Ọlá ó ò ṣẹ̀mí o ó ò ṣẹ̀mí rárá ṣọmọye ọjọ́ ṣọmọye oṣù ṣọmọye ọdún tí mo lò nínú ilé ẹ̀ ní ìmàlóyún àárọ̀ títí dalẹ́ rí mo kàn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà kan fi ẹ́ ṣàtọ́nà láti mọ ọkọ mi ni. Ọlá ṣó tún wá gbọ́ gẹ́rẹ́ tí mo délé ọkọ mi ni mo fi inú mi ni mo fi ṣoyún. Baby o ti ṣetán ká máa lọ. abẹ́ ọ̀rọ̀ lọ́dẹ tọrọ kan tó pọ̀ yà wálé ọdẹ ò mọ̀ pé gbogbo ìgbẹ́ kan lọ́dẹ tilẹ̀ pẹ̀rọ. Kẹ́misọ́lá. ó gbèrò ìrìn sórí ó fẹsẹ̀ wáyé rẹ̀ nísàlẹ̀ alẹ́ kù méjì àpòfò dandan. kí ló dé ẹni àníkàn kéde lẹ́yìn ìṣẹ́gun sọ́wọ́. ọmọ onímọ́tò ẹ gbà mí. mo dáràn. ṣé mo lálàá ni ó máa tún fún lóyún. Kẹ́misọ́lá. Suzy sórí ibikíbi tí n bá ti mú ẹ ibikíbi tí n bá ti mú ẹ máa ṣe sí méjì báyìí máa pa ráúráú torí pé ìwọ ló jẹ́ kí n lùzọ ọmọ Kẹ́misọ́lá yìí o. wọ́n dá ní ọmọ onímọ́tò. àfẹ̀gúsí jẹ́ yóò tán èèpo rẹ̀ wá dùn wá ìjírí. Ọlámídé o ti gbàgbé pé eyín tí ajá fi ń bọ́ ọmọ ìṣeré ló fi máa ń bù jẹ ìwọ fẹ́ play lórí intelligent mi má ṣe. Hello. Chief Aberagba on the line. Ẹ jọ̀ọ́ mo fẹ́ bá Supo Ṣẹ́gun sọ̀rọ̀. Ìwọ náà ni báwo ni ọ̀rẹ́ mi? Mo fẹ́ kó bá mi send àwọn boys méjì ẹ̀kan sí ọ́fíìsì mi nísìn. Àwọn kan ló fẹ́ dọ́gbọ́n play lórí intelligent mi. Nígbà tí mo sọ pé kéèyàn gba owó ó dẹ̀ sọ fún mi pé ẹnìkan Suzy kò ṣe Suzy ó ti gbówó lọ ó ṣe kíní kan. No ó wà lọ́fíìsì bí ṣe sọ̀rọ̀ yìí. Yes no kò mọ̀ pé mo ń pè yín o. Okay good o ṣé mo dúpẹ́ God bless you. tí n bí mo fẹ́ sá lọ náà orí òótọ́ ni mo wà ọlọ́pàá ó ti ẹ̀dá báyìí. ṣe rí ọ̀rẹ́ mi tímọ́tímọ́ nílé òun mọ orúkọ àti mú lè wò ṣọ́rọ̀ mi yẹn Jayé lórúkọ ẹ̀ Jayé jọ ń torí Ọlọ́run ọlọ́pàá làwọn tó ń wo yìí ṣọ́rọ̀ mi yẹn ń sìn nípa ọ̀rọ̀ owó yẹn ni wọ́n wá mú mi sí. ọlọ́pàá ni wọ́n. yes. ọ̀gá ti ọlọ́pàá sí ẹ. ó mà ṣe o kí ló ń sọ mi understand. wò jọ ń torí Ọlọ́run you are the only witness tí mo ní mo fẹ́ kó o jọ ibikíbi tí Suzy bá wà mo mọ̀ pé ó tún máa àwọn bòmíì tó tún forí há sí tó ń fi rẹ̀ há sí jọ ń torí Ọlọ́run júwe bẹ̀ fún wa. ta ló ń jẹ́ Suzy? kò yé mi ní ọmọ pé tó kàn ṣe ń pariwo Suzy mo rò pé ta ló ń jẹ́ Suzy kò yé mi ta ló ń jẹ́ bẹ́ẹ̀. Jayé má bínú sí mi fẹ́ pé òun bínú sí mi ọ̀rẹ́ la jẹ́ Jayé jọ ń torí Ọlọ́run ọ̀rẹ́ mi. no ní sùúrù. jọ ń torí Ọlọ́run sórí
ibi tọ́rọ̀ dé dúró yìí àwọn nìkan ló lẹ́lẹ́rìí mi tó dùgbọ́ mi bẹ́ẹ̀ o. Suzy ó ti gba Suzy tó mú mi lọ ní ìjọ ẹ̀ tí mo pàdé Suzy tó nídìí ó. èmi mú ẹ lọ pàdé Suzy. ọlọ́pàá ṣe rí èmi láti béèrè lọ́wọ́ ẹ̀ torí mi understand nǹkan tó ń sọ because tó bá sọ̀rọ̀ kò yé mi sìn ó sọ pé èmi gbé ẹ jáde ṣé wọ́n máa ń jáde ni níwọ̀n tó jẹ́ pé ìwọ àtìyàwó ẹ̀ láìfù gbèsè ayé àwọn òyìnbó àwọn foreigners lè máa ń gbé yòdó tó bá ti lọ síbi iṣẹ́ tó bá ti close 5 o'clock by 6 p.m. ó ti láti délé ìyàwó ẹ̀ mú gbogbo movement ẹ̀ so báwo lèmi ṣe fẹ́ dédé gbé ẹ jáde ìwọ rẹ̀ lélẹ̀ kò sẹ́ni bọ̀dọ̀ tó wà important sí ẹ ju ìyàwó ẹ̀ lọ sábà mo ṣe wá fẹ́ introduce ẹ sí Suzy I don't know what you're talking about. ọ̀rẹ́ wọ́n ló lè vindicate mi nu wàhálà yìí jẹ́ káwọn ọlọ́pàá mọ̀ pé mi kì í ṣèyàn bẹ́ẹ̀ jọ́. ẹ jọ ọ̀gá ọlọ́pàá ẹ wò ó ṣe rí tẹ̀sí ṣe náà ní kẹ̀sì máa ṣe ọlọ́run Elédùmarè á jẹ́ kẹ́ ẹ máa rí iṣẹ́ yín ṣe ẹ̀yin ẹ ṣiṣẹ́ yín tí wọ́n ṣe ní pé kí ẹ ṣe. Good luck my friend good luck jare good luck ọlọ́pàá ẹ̀yẹ lè fi máa mú lọ́sẹ̀. ẹ ṣáà ti ọ̀nà sáà kíkẹ́ gbọ́rọ̀ ẹ̀ tí mo sọ yé mi bí o ní owó yẹn ọlọ́run olórí ìfúdùsù sí kẹ́ ẹni tí wọ́n bá ń báwí tó bá ń wá àrùn kì wọ́n sọ wípé ó máa parun lójijì ni bàṣọ ó ní Suzy nílé ayé o good luck to you man. Iṣẹ́ o. Wẹ́dọ̀. Ra. Iṣẹ́. Ọ̀gbẹ́ni, ó kọ jòkó ní òde ṣiṣẹ́. Àwọn tó kù dẹ̀ ṣiṣẹ́ bẹ́ẹ̀, why are you sitting down? Ẹ wo ọ̀gá mo ti bá sọ̀rọ̀ látàárọ̀ àwọn tó pẹ́ wá ń bẹ wọ́n ṣiṣẹ́. Mi mọ nǹkan tó ṣe mo ti bá sọ títí bóyá òun lórí méjì kò yé mi. Bóyá tẹ bá sọ, á gbọ́rọ̀ sí lẹ́nu. Àgídí ló ń ṣe ibi tó tẹ̀ pa sí nìyẹn. What's the bóyá kẹ bá problem? sọ. Ṣóòrè kò ṣẹjọ́ lọ́wọ́ yín. ṣé mọ̀ pé òjò tó rọ̀ ló kọ́ ẹyẹ lé tèmi pọ̀ má dìyẹ tí òun ló yẹ kí n wà bí kẹ́yẹ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò dá kẹ́ máa sọ sí mi lára èmi jókòó síbẹ̀ yẹn mi ò ṣiṣẹ́ àbí tó wá pé gbòòrò ni èwo ló tó bàtà ẹsẹ̀ nínú ẹ̀yìn méjèèjì ẹ̀ nílé sọ̀rọ̀ dáadáa bẹ́yẹn sí mi nà àwọn tó kí mo ti wà ń bí ń sìn ẹ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ dáadáa sí mi kò sí wàhálà ọ̀gbẹ́ni ṣó fẹ́ gbọ́ mi. sórí ẹ̀ sọ ọkọ fún ẹ kò tí ì pẹ́ jù o ìwọ náà o lè mú àdá kó bẹ̀rẹ̀ sí ní bẹ́ gbó lọ kó máa ṣán gbó ṣó ti yẹ ẹ́ ń sìn kò sí yàtọ̀ núwọ àti ẹlẹ́wọ̀n náà ọ̀gá ẹlẹ́wọ̀n nìwọ náà àbí tẹ́mi bá kú òǹbí ń sìn ìwọ sì máa wà ń bí àbí idiot. Ọ̀ní. Ó ń gbé mi lọ́rẹ́ tẹ̀ nǹkan. Ibo là ń lọ bá àti èdè. Pẹ̀lú gbogbo surprise yìí. ọ̀rẹ́ máa ń pa mí lẹ́rìn lọ́kọ̀. ó sábà pọ́pọ́ ẹni mo jẹ́. Yes. mo ò lè lè ṣe nǹkan tí ò dáa fún mi. àwọn Yorùbá dẹ̀ pọ̀ wọ́n ní ẹni tá à ń gbé àwògbò àbá. ní kò kí ń dáhùn. ó ṣe fi mí sílẹ̀ kó máa wọ̀ ọ́. a máa tó débẹ̀ ń sìn wá rí. Ok, mo ti gbọ́ yín o. Nǹkan tó bá kúkú wo lówó ẹni, ó lè fẹ́ ní ṣe. tí wàá tó pọ́pọ́ ẹni mo jẹ́ mo lè ní ìwé sílẹ̀. ó jẹ́ kí n ṣe nǹkan tó pọ̀ mi lọ́rùn. a máa tó yà àwọn ẹ̀yìn sí. Mo ti gbọ́ o. àwa má rí di. So ẹ̀yin ṣe irú nǹkan bàǹtàbàǹtà báyìí ẹ jẹ́ kí n gbọ́ àbí èèyàn kan ti kọ sílẹ̀ tẹ̀ra lọ́wọ́ ẹ̀ ni. Fine, nǹkan tí mo fẹ́ kó jáde látẹnu ẹ̀ òun ló jáde yẹn bíbí ṣe kí n má parọ́ fún ẹ bí lè ṣe tó látòkè délẹ̀ èmi ni mo bẹ̀rẹ̀ láti foundation títí di ìgbà tí mo parí ẹ̀ yìí ó wá mọ kankan kò sí ẹ̀dá Ọlọ́run tó ti fẹsẹ̀ tẹ ibi o lẹ́yìn ìwọ nìkan ìwọ lẹ́ni àkọ́kọ́ tí máa kọ́ mú wá síbi ó kàn fẹ́ kó yí ẹ pé ṣoríṣẹ́ wa táwọn ṣe yìí iṣẹ́ union kò kí n ṣiṣẹ́ tí ẹ máa ń fi owó mẹ́rẹ̀ẹ̀wá jẹun
torí kò sí bó ṣe máa rówó tó ní máa ronú nǹkan tó fẹ́ fi ṣe. bébì eléyìí tó rí nǹkan tó kéré jù ni àdúrà ni mo fẹ́ kó máa bá mi gbà nígbà gbogbo wípé iṣẹ́ mi tí mò ń ṣe yẹn àjàjà òkè tí mo wà yẹn késù kó má lò mí kí n má sì wà wò débi pé ọ̀gá mi máa lé mi dànù kí àwọn èèyàn bí èso èṣù bí èèyàn kó má dà èèyàn mi àtọ̀gá mi rú sórí tí èèyàn bá ti kúrò ń bẹ̀ eléyìí máa kéré nínú iṣẹ́ tí Ọlọ́run máa ṣe fún mi tó jẹ́ pé èmi àti ẹ a máa gbádùn ara wa dojú ayé. Iṣẹ́ ni ṣe jẹ́ ọmọ gáràjì pàdébí iṣẹ́ ó ṣiṣẹ́ là ń ṣe ọmọ gáràjì láti pápọ́ṣẹ́ ká má ṣe ṣọ̀lẹ ọmọ gáràjì ẹni jalè ló mọ̀ jẹ́ iṣẹ́ ni ṣe jẹ́ ọmọ ọlẹ́láyé ọgbà ọmọ gáràjì ibi gbogbo ló gbà lágbára ọmọ gáràjì ọmọ ọlẹ́láyé ọgbà ọmọ gáràjì ẹni jalè ló mọ̀ jẹ́ èyí ṣe ni ṣe jẹ́ ọmọ gáràjì pàdébí iṣẹ́ ó ṣiṣẹ́ là ń ṣe ọmọ gáràjì láti pápọ́ṣẹ́ ká má ṣe ṣọ̀lẹ ọmọ gáràjì ẹni jalè ló mọ̀ jẹ́ iṣẹ́ ni ṣe jẹ́ ọmọ ọlẹ́láyé ọgbà ọmọ gáràjì ibi gbogbo ló gbà lágbára ọmọ gáràjì ọmọ ọlẹ́láyé ọgbà ọmọ gáràjì ẹni jalè ló mọ̀ jẹ́ ilé láti ń kẹ́sọ̀rò dé ìwà jẹ́jẹ́ ló yọmọlúwàbí ìwà lẹ́wà ọmọ ènìyàn ìwà lọ́ba àwúre ká ṣe jẹ́jẹ́ láyé gbọ́n ká tẹ̀ pa mọ́ṣẹ́ ká má ṣe ṣọ̀lẹ bíbí rẹ̀ ò ṣe fowó rẹ̀ o ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn iṣẹ́ ni iṣẹ́ jẹ́ ọmọ gáràjì pàdébí iṣẹ́ ó ṣiṣẹ́ là ń ṣe ọmọ gáràjì ká tẹ̀ pa mọ́ṣẹ́ ká má ṣe ṣọ̀lẹ ọmọ gáràjì ẹni jalè ló mọ̀ jẹ́ iṣẹ́ ni iṣẹ́ jẹ́ ọmọ ọlẹ́láyé ọgbà ọmọ gáràjì ibi gbogbo ló gbà lágbára ọmọ gáràjì ọmọ ọlẹ́láyé ọgbà ọmọ gáràjì ẹni jalè ló mọ̀ jẹ́ èyí ṣe ni ṣe jẹ́ ọmọ gáràjì pàdébí iṣẹ́ ó ṣiṣẹ́ là ń ṣe ọmọ gáràjì ká tẹ̀ pápọ́ṣẹ́ ká má ṣe ṣọ̀lẹ ọmọ gáràjì ẹni jalè ló mọ̀ jẹ́ iṣẹ́ ni ṣe jẹ́ ọmọ ọlẹ́láyé ọgbà ọmọ gáràjì ibi gbogbo ló gbà lágbára ọmọ gáràjì ọmọ ọlẹ́láyé ọgbà ọmọ gáràjì ẹni jalè ló mọ̀ jẹ́ ìgbà láṣọ ìgbà lẹ́wù ìgbà ní gbogbo nǹkan láyé o bí ìgbà kan bá lọ ìgbà kan wá bọ̀ ká ṣiṣẹ́ nígbà tó rúkọ ìwọ̀n